jẹ́ ká bẹ̀rẹ̀ sí béèrè fún àánú. Àánú bẹ̀ jẹ́ kí mi náà rà àánú. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí béèrè fún àánú. Ọjọ́ àánú lọ́jọ́ òní. Àánú sì wà, àánú ń bẹ. Olódùmarè jẹ́ kí mi náà rà àánú gbà. Ara àwọn tí ó rà àánú gbà kọ́dún yìí tó parí. Olúwa jẹ́ kí mi náà jẹ́ kan nínú wọn. Ayé mi gbogbo. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa ní gbogbo ọ̀nà mi jẹ́ kí n rà àánú gbà. Lórí gbogbo àdáwọ́lé mi Olúwa jẹ́ kí n rà àánú gbà. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ọba tó pọ̀ nípa àti agbára. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí yìí lógo pé Olúwa ó ṣé o. Ní gbogbo ọ̀nà mi Olúwa mo dúpẹ́ o. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àánú. Ọba tó lòun ó ṣàánú fún àwọn tó òun ó ṣàánú fún. Kí ọdún yìí tó parí Olúwa jẹ́ kí n rà àánú gbà. Kí ọdún yìí tó parí ẹ̀mí mọ́ jẹ́ kí n rà àánú gbà. Àánú ló kù mí kù o. Lórí gbogbo ọ̀rọ̀ mi àánú ló kù mí kù. Lórí ọ̀rọ̀ ọmọ mi àánú ló kù mí kù. Lórí ọ̀rọ̀ ayé mi àánú ló kù mí kù. Ọlọ́run àánú jẹ́ kí n rà àánú gbà. Ẹ̀mí mímọ́ jẹ́ kí n rà àánú gbà. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí béèrè fún àánú. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí béèrè fún àánú. Ọlọ́run àánú kó wá ṣílẹ̀kùn àánú fún wa. Àdúrà àánú tó ń fi ìyanu hàn. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí n rí ìyanu nínú ayé mi. Olúwa dáríjì mí. Olúwa dáríjì mí. Ẹ̀mí mímọ́ dáríjì mí. Ọba àwọn ọba dáríjì mí. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí n rà àánú gbà. Olúwa dáríjì mí. Olúwa fàwé ẹ̀ṣẹ̀ mi ya. Mú ẹ̀ṣẹ̀ mi lọ sókè ìgbàgbé. Àánú ló kù mí kù Olúwa jẹ́ kí n rà àánú gbà. Àánú ló kù mí kù. Ẹ̀mí mímọ́ ipá mi ti pín o, agbára mi ò gbé. Àánú ló kù mí kù Olúwa. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ò ní jẹ́ kí n rà àánú gbà. Olúwa dáríjì mí. Ẹ̀mí mímọ́ dáríjì mí. Ọba àwọn ọba dáríjì mí. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa dárí gbogbo àṣìṣe mi jì mí. Gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ṣẹ̀ tí mo ti fi mú ojú ògo yín bínú. Olúwa ẹ dáríjì mí. Olúwa ẹ dáríjì mí. Olúwa ẹ dáríjì mí. Olúwa ẹ fàwé ẹ̀ṣẹ̀ mi ya. Àánú ló kù mí kù. Olúwa àánú ni mo béèrè fún. Ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa jẹ́ kí ilẹ̀kùn àánú ó ṣí fún mi lónìí. Jẹ́ kí ọ̀run ó ṣí fún mi lónìí. Jẹ́ kí ilẹ̀kùn àánú ó ṣí fún ìdílé mi. Àánú ló kù mí kù, mi ò rí ohun kankan o. Mo ti sa agbára, mo ti sa ipá. Àánú ni Olúwa ni mo béèrè fún. Léyìí tó kù kọ́dún yìí parí Olúwa jẹ́ kí n rà àánú gbà. Jẹ́ kí ìdílé mi rà àánú gbà. Léyìí tó kù kóṣù yìí parí àánú sì wà, jẹ́ kó fọhùn lórí ayé mi. Jẹ́ kí àánú fọhùn lórí ayé ọmọ mi. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ pé Olúwa jẹ́ kí èmi náà rà àánú gbà o. Láyé jẹ́ kí n rà àánú gbà. Àánú ló kù mí kù. Àánú 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 àánú. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí béèrè fún pé Olúwa àánú àánú ni mo béèrè fún. Jẹ́ kí n rà àánú gbà ní gbogbo ọ̀nà mi. Olúwa jẹ́ kí n rà àánú gbà. Jẹ́ kí ọmọ mi rà àánú gbà. Jẹ́ kí ìdílé mi rà àánú gbà. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀ ní wákàtí tá a wà yìí. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí bá ọba àwọn ọba sọ̀rọ̀ pé ní gbogbo ọ̀nà mi Olúwa jẹ́ n rà àánú gbà. Ẹ̀mí mímọ́ jẹ́ n rà àánú gbà. Bí ẹ ṣe ń wọlé sórí afẹ́fẹ́ ẹ ó rí àánú gbà lórúkọ Jésù. Ẹ má gbàgbé láti gbé omi àánú yín síwájú. Àdúrà tá a gbà lórí omi àánú ẹ má gbàgbé láti gbé e síwájú pé Olúwa jẹ́ kí n rà àánú gbà. Ẹ̀mí mímọ́ jẹ́ n rà àánú gbà. Ayérayé jẹ́ kí n rà àánú gbà. Ní gbogbo ọ̀nà mi ayérayé ọba àwọn ọba jẹ́ n rà àánú gbà. Mo tún ti wá síwájú rẹ lónìí Olúwa bá mi ṣe tèmi náà. Bá mi sọ̀rọ̀ mi dayọ̀. Bá mi sọ̀rọ̀ mi dayọ̀. Jẹ́ kí n rà àánú gbà.
ní gbogbo ọ̀nà mi. Olúwa jẹ́ kí n ráàánú gbà lórí ìdílé mi. Olúwa jẹ́ kí n ráàánú gbà. Ẹ má gbàgbé láti gbé omi àánú yín dání. Àánú ló kù mí kù. Àánú, àánú, àánú. Jẹ́ kí àánú fọhùn lórí ayé mi. Ọba àwọn ọba, wọ́n tó fi omi ṣe ìwòsàn. Olúwa jẹ́ kí omi yìí jẹ́ omi àánú. Jẹ́ kí omi yìí jẹ́ omi ìyanu lórí ẹbí mi, lórí ìdílé mi. Olúwa jẹ́ kí àánú fọhùn lórí ọ̀rọ̀ mi. Jẹ́ kí àánú fọhùn lórí ọ̀rọ̀ ọmọ mi. Jẹ́ kí àánú fọhùn lórí iṣẹ́ mi. Jẹ́ kí àánú fọhùn lórí gbogbo ìgbésẹ̀ mi nínú ayé. Olúwa, àánú ni ọjọ́ èní. Àdúrà tá a gbà yìí, àdúrà àánú tó ń fi ìyanu hàn. Àánú táàánú bá wà nínú ayé ènìyàn, àdúrà ìyanu yìí gbọ́dọ̀ fara hàn. Àánú yìí gbọ́dọ̀ jẹ́ kí ìyanu fara hàn. Nígbà tí ìyanu bá fara hàn ni wọ́n mọ̀ pé o rá àánú gbà. Ẹ jẹ́ á sọ fún Olúwa pé Olúwa, àánú ló kù mí kù. Ipá mi ti pin. Mo ti ronú, mo ti sun ẹkún, mo ti gbà àwẹ̀, mo ti gbàdúrà, mo ti ṣèṣọ́ òru, mo ti ṣèṣọ́ ọ̀sán, mo ti ṣe talẹ́. Olúwa, àánú ló wá kù mí kù. Olúwa, bàbá fàánú bá mi rìnrìn àjò ní ìtókù kọ́dún yìí parí. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀ sí bá Ọlọ́run sọ̀rọ̀. Àdúrà àánú rèé o lórúkọ Jésù. A ó sì rá àánú gbà. A ó sì rí ojúrere Ọlọ́run ní orúkọ Baba, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́. Mo kí gbogbo wa pé a káàbọ̀ sí orí afẹ́fẹ́. Yóò dára fún wa ní orúkọ Jésù. A ó sì rí àánú gbà ní orúkọ Baba. A ó rí àánú gbà ní orúkọ Ọmọ. A ó rí àánú gbà ní orúkọ Ọlọ́run ẹ̀mí mímọ́. Ẹ jẹ́ ká gbogbo wa àdúrà tá a fẹ́ gbà lónìí, mo fẹ́ kí gbogbo wa ó gbà á tọkàntọkàn. Mo fẹ́ kí a fi ìgbàgbọ́ gbà á gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run pé àdúrà àánú tó ń fi ìyanu hàn. Ìyanu gbọ́dọ̀ fara hàn nínú ayé wa. Tí a bá ń pera wa ní ọmọ Ọlọ́run, ọmọ Ọlọ́run, ọmọ Ọlọ́run, tí a bá ń pera wa ní ọmọ Jésù, tí a sì ń rí àánú gbà, àánú yìí gbọ́dọ̀ mọ fi ìyanu hàn. Ìyanu gbọ́dọ̀ mọ rí mọ́ wa lára pé lóòótọ́ ọmọ Ọlọ́run lẹni yìí. Àdúrà ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ kí gbogbo wa gbà. Àdúrà ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká fi gbogbo ọkàn wa gbà lónìí pé Olúwa, àdúrà àánú tó ń fi ìyanu hàn. Ó ní mo fẹ́ gbà sí ọ lónìí. Olúwa, jẹ́ kí ìyanu bẹ̀rẹ̀ sí fara hàn lórí ẹbí mi. Lórúkọ Jésù, gbogbo ẹ̀yin tí ẹ sì gba àdúrà, ìyanu yóò bẹ̀rẹ̀ sí fara hàn lórí ẹbí yín. Lórí ìdílé yín, ìyanu yóò bẹ̀rẹ̀ sí fara hàn. Lórí ọmọ yín, ìyanu yóò bẹ̀rẹ̀ sí fara hàn. Tí a bá ṣí Bíbélì wa sí Matthew chapter 9, Matthew chapter 9, ẹ jẹ́ kí gbogbo wa ṣí Matthew chapter 9, Matthew chapter 9 verse 13. Matthew chapter 9 verse 13. Ó ní ṣùgbọ́n ẹ lọ sì kọ́ bí a ti ń mọ èyí sí. Àánú ni èmi ń fẹ́, kì í ṣe ẹbọ, nítorí èmi kò wá láti pe àwọn olódodo bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀ sí ìrònúpìwàdà. Ó ní ẹ lọ kọ́ bí a ṣe mọ èyí sí. Àánú ni èmi ń fẹ́. Òun ò pe ẹlẹ́ṣẹ̀, òun ò pe bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀ sí ìrònúpìwàdà. Òun ò pe àwọn olódodo bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀ sí kíni ìrònúpìwàdà. Tàbí sí pé bó ti wù ká dẹ́ṣẹ̀ tó, òun tún pè wá sí ọ̀nà rẹ̀. Ó tún pè wá sí ojú ọ̀nà ibi tá ti rí àánú gbà. Òun ni mo fẹ́ kẹ́ ẹ gbàdúrà pé Olúwa, àdúrà tó ń jẹ́ kí ìyanu fara hàn. Olúwa, ṣàánú fún mi. Ó ní mò ń béèrè nínú ayé mi. Àdúrà àánú tó ń fi ìyanu hàn. Mo fẹ́ kí ìyanu bẹ̀rẹ̀ sí fara hàn. Gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ òun, mo fẹ́ kí ìyanu bẹ̀rẹ̀ sí fara hàn nínú ayé yín. Lórí ìdílé yín, mo fẹ́ kí ìyanu bẹ̀rẹ̀ sí fara hàn. Lórí ìgbéyàwó yín, mo fẹ́ kí ìyanu bẹ̀rẹ̀ sí fara hàn. Ó yẹ ẹ gbàdúrà pé Olúwa, aláàánú ni ọ́. Mo fẹ́ kó jẹ́ kí àdúrà yìí jẹ́ àdúrà tó ń fi ìyanu hàn nínú ẹbí mi. Jẹ́ kí ìyanu ó fara hàn nínú ilé mi. Jẹ́ kí tó bá sọ pé ìyanu ni o, nǹkan tó ṣẹlẹ̀ yìí ó yà wá lẹ́nu o. Ní ìtókù kọ́dún ìparí, ìbùkún ilẹ̀kùn àánú sì ṣí fẹ́ nìyí. Ìbùkún sì wọnú ìdílé wa lórúkọ Jésù Kristi olùgbàlà. Ìyanu ó fara hàn nínú ayé yín ní gbogbo ibikíbi tí ẹ ti ń gba àdúrà yìí. Lórúkọ Baba, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ìyanu yóò fara hàn nínú ẹbí yín. Tí a bá ṣí Bíbélì wa sí Psalm 51, Psalm 51. Ẹ jẹ́ kí gbogbo wa ṣí Psalm 51 verse 1 to 2. Ọlọ́run, ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, bí ìrònú ọ̀pọ̀ àánú rẹ, nu ìrékọjá mi nù kúrò. Ṣé ti gbọ́? Ọlọ́run, ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ. That means pé Ọlọ́run nífẹ̀ẹ́ sí àánú. Àwa ni ká lanu wa ká béèrè pẹ̀lú ìgbàgbọ́ pé Olúwa,
àánú tó ń ṣílẹ̀kùn fún ìyanu ó yá wọnú ayé mi wá. Àánú tó ń ṣílẹ̀kùn fún ìyanu ó yá wọnú ayé ọmọ mi wá. Àánú tó ń ṣílẹ̀kùn fún ìyanu ó yá wọnú ayé ọkọ mi wá. Àánú tó ń ṣílẹ̀kùn fún ìyanu ó yá wọnú ayé ìyàwó mi wá. Ó yẹ ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Ó ní Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrònú ọ̀pọ̀ àánú rẹ, nu ìrékọjá mi nù kúrò. Ọlọ́run lè nu gbogbo ẹ̀ṣẹ̀ tó ń dí ìyanu wa lọ́wọ́, ó lè nu kúrò. Ẹ jẹ́ á sọ fọ́lọ́run pé Olúwa, ìyanu, àdúrà tó ń ṣílẹ̀kùn, àánú tó ń ṣílẹ̀kùn fún ìyanu, ó ní mo fẹ́ gbà sí ọ lónìí. Olúwa, mo sì fẹ́ kó o fi ọwọ́ agbára dá mi lóhùn. Olúwa, mo fẹ́ kó o fi ọwọ́ agbára dá mi lóhùn lórí àwọn ọmọ mi. Jẹ́ kí ìyanu farahàn lórí àwọn ọmọ mi. Jẹ́ kí ìyanu farahàn lórí ilé mi, lórí ẹbí mi. Jẹ́ kí ìyanu farahàn. Àdúrà tó ń ṣílẹ̀kùn fún ìyanu gbọ́dọ̀ farahàn nínú ayé ọmọ onígbàgbọ́, nínú ẹni tó ń gbàdúrà. Ìyàtọ̀ gbọ́dọ̀ wà nínú ìwọ tó ń gbàdúrà àtẹni tí ò lè gbàdúrà. Ẹ gbọ́dọ̀ jọ sí ní kàtígórì kan náà. A gbọ́dọ̀ máa rí ọwọ́ Ọlọ́run nínú ayé rẹ. Wọ́n gbọ́dọ̀ máa rí ọwọ́ Ọlọ́run nínú ayé ọmọ rẹ. Ẹ lè jọ figagbága pẹ̀lú ẹni tí ò lè gbàdúrà. Ìwọ tó ń gbàdúrà, ìyanu gbọ́dọ̀ máa farahàn lórí ayé rẹ. Ó yá pariwo pé Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀. Ọlọ́run tó pọ̀ ní àánú tó tún túni sílẹ̀ nínú ogun. Orí òkè àánú ìtúsílẹ̀ ló wà yìí. Ó yá pé Olúwa, mo fẹ́ rí ìyanu nínú ayé mi. Mo fẹ́ kí ìyanu farahàn nínú ayé mi. Ó yẹ ké pe Jésù ní ìgbà mẹ́ta pé Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, kí ọdún yìí tó parí, mo fẹ́ kí ìyanu farahàn nínú ayé ọmọ mi. Ẹ̀mí mọ́, mo fẹ́ kí ìyanu farahàn nínú ayé ọkọ mi. Olúwa, mo fẹ́ kí ìyanu farahàn nínú ayé aya mi. Ó yẹ pariwo, gbàdúrà pé Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, Ọlọ́run tó ń ṣàánú tó tún túni sílẹ̀ lọ́wọ́ ogun. Ó yá lórúkọ Jésù, ó yá bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé mi. Olúwa, bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé mi. Ọlọ́run àwọn wòlíì tòótọ́, ó yẹ gbàdúrà, ẹ sọ fún Olúwa pé Olúwa, ó ní Ọlọ́run ṣàánú fún mi gẹ́gẹ́ bí ìṣeun ìfẹ́ rẹ, gẹ́gẹ́ bí ìrònú ọ̀pọ̀ àánú rẹ, nu ìrékọjá mi nù kúrò. That means pé gbogbo òṣì, gbogbo ẹkún, gbogbo ìdààmú, gbogbo wàhálà èyí tí Sátánì ti ń fi sínú ayé wa, òun ṣetán láti nù kúrò. Ìyanu gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí farahàn ní orúkọ Jésù Kristi olùgbàlà. Gbogbo ìwọ tó wà lábẹ́ ohùn yìí lónìí, ìyanu bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé rẹ. Ìyanu Ọlọ́run bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé rẹ. Àdúrà àánú tó ń fi ìyanu hàn lórúkọ Jésù. Ìyanu náà ó yá kó bẹ̀rẹ̀ sí farahàn nínú ìdílé rẹ. Ọjọ́ ti pẹ́ tó ti gbàdúrà, ṣùgbọ́n lónìí lórúkọ Jésù, ọ̀run ó ṣílẹ̀kùn àánú fún ọ. Ọ̀run ó ṣílẹ̀kùn ìyanu fún ọ. Ilẹ̀kùn ìyanu yóò bẹ̀rẹ̀ sí ṣí fún ọ ní gbogbo ibikíbi tí o bá ń lọ. Ó máa bẹ̀rẹ̀ sí rí àánú gbà lórúkọ Jésù Kristi olùgbàlà. Ó máa bẹ̀rẹ̀ sí rí àánú gbà. Tí a bá wo verse 2 ẹ̀, ó ní wẹ̀ mí ní àwẹ̀mọ́ kúrò nínú àìṣedéédé mi, kí o sì wẹ̀ mí nù kúrò nínú ẹ̀ṣẹ̀ mi. That means pé ẹ̀ṣẹ̀ a máa dí ìyanu lọ́wọ́. Ẹ rí i pé Ọlọ́run máa ń tẹnu mọ́ ẹ̀ṣẹ̀, èmi náà máa ń tẹnu mọ́ ẹ̀ṣẹ̀. A máa dí àánú lọ́wọ́, a máa dí ìyanu ènìyàn lọ́wọ́. Ó ní wẹ̀ mí ní àwẹ̀mọ́ kúrò nínú àìṣedéédé mi, kí o sì wẹ̀ mí nù kúrò nínú ẹ̀ṣẹ̀ mi. That means pé ẹ̀ṣẹ̀ kan lè wà tó lè máa dí àánú lọ́wọ́ nínú ayé wa. Ẹ̀ṣẹ̀ kan lè wà tó lè máa dí ìyanu lọ́wọ́. Òun làwọn èèyàn ṣe máa ń rò pé tí ìránṣẹ́ Ọlọ́run máa ń sọ̀rọ̀ lórí ẹ̀ṣẹ̀, ó ń búyàn ni, ó ń sọ̀rọ̀ sí wa ni. Ìwàásù ni ọ̀rọ̀ Ọlọ́run gan sọ nínú Bíbélì pé wẹ̀ mí mọ́ ní àwẹ̀mọ́ kúrò nínú àìṣedéédé. Ọlọ́run mọ̀ pé àwa ọmọ òun aláìṣedéédé ni wá. A kò sí, ó ní gbogbo ìmọ́fẹ́fẹ́ wa níwájú òun ó dàbí èkísà ẹlẹ́gbin, ẹlẹ́ṣẹ̀ ni wá. Ó ní ṣùgbọ́n wẹ̀ mí mọ́ kúrò nínú àìṣedéédé mi, kí o sì wẹ̀ mí mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ mi. Ẹ̀ṣẹ̀ kan wà tó lè dí ìyanu lọ́wọ́. Ẹ̀ṣẹ̀ kan wà tó lè dí ìyanu lọ́wọ́. Ẹ̀ṣẹ̀ kan wà tó máa ń dí èrè àdúrà lọ́wọ́. Ó yẹ pariwo pé Jésù Kristi, Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ó yá máa wẹ̀ ẹ̀ṣẹ̀ mi nù. Gbogbo ẹ̀ṣẹ̀ tó dí ìyanu mi lọ́wọ́, Olúwa máa wẹ̀ dànù. Ẹ̀yin egun ọ̀run ẹ máa wẹ̀ dànù. Gbogbo ẹ̀ṣẹ̀ tó ń dí ìyanu mi lọ́wọ́, gbogbo ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ kí n ráàánú gbà, ẹ̀yin ogun ọ̀run yẹ bẹ̀rẹ̀ sí wẹ̀ dànù. Ẹ 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 bẹ̀rẹ̀ sí wẹ̀ dànù.
ẹ bẹ̀rẹ̀ sí wẹ̀ dànù, ẹ gbàdúrà, ẹ ké pe Jésù, ẹ pè é lóhùn rárá pé Olúwa, gbogbo ẹ̀ṣẹ̀ tó ń dí ìyanu mi lọ́wọ́, gbogbo ẹ̀ṣẹ̀ tí ò jẹ́ kí n rí ojú rere rẹ, Olúwa ó yá ẹ máa wẹ̀ dànù. Ẹ̀jẹ̀ Jésù ó yá sọ mí di ẹ̀dá tuntun, ó yá sọ mí di ẹ̀dá tuntun, ó yá sọ mí di ẹ̀ṣẹ̀ á máa dènà ìyanu, ẹ̀ṣẹ̀ á máa jẹ́ kí ìyanu yí padà sí nǹkan míì mọ́ èèyàn lọ́wọ́. Ẹ jẹ́ á sọ fún Olúwa pé Olúwa, gbogbo ọ̀nà tí Sátánì ń gbà mú mi dẹ́ṣẹ̀, tí ìyanu ò fi farahàn nínú ayé mi, Olúwa dáríjì mi, Olúwa wẹ̀ ẹ̀ṣẹ̀ mi nù, ẹ̀mí mọ́ wẹ̀ ẹ̀ṣẹ̀ mi nù, ayérayé wẹ̀ ẹ̀ṣẹ̀ mi nù, ó yẹ ọba àwọn ọba wẹ̀ ẹ̀ṣẹ̀ mi nù. Aláàánú lọ́lọ́run, ó ní aláàánú ni ọ́ Jésù, aláàánú ni ọ́, aláàánú ni ọ́ Jésù, aláàánú ni ọ́, bojú wọlẹ̀ kí o ṣàánú mi o, aláàánú ni ọ́ o, aláàánú ni ọ́ Jésù, aláàánú ni ọ́, aláàánú ni ọ́ Jésù, aláàánú ni ọ́, bojú wọlẹ̀ kí o ṣàánú mi o, aláàánú ni ọ́. Ìwọ náà kọrin pẹ̀lú mi pé aláàánú ni ọ́ Jésù, aláàánú ni ọ́, aláàánú ni ọ́ Jésù, aláàánú ni ọ́, bojú wọlẹ̀ kí o ṣàánú mi o, aláàánú ni ọ́. Aláàánú ni ọ́ Jésù, aláàánú ni ọ́, aláàánú ni ọ́ Jésù, aláàánú ni ọ́, bojú wọlẹ̀ kí o ṣàánú mi o, aláàánú ni ọ́, bojú wọlẹ̀ kí o ṣàánú mi o, aláàánú ni ọ́, bojú wọlẹ̀ kí o ṣàánú mi o, aláàánú ni ọ́, aláàánú ni ọ́ Jésù, aláàánú ni ọ́, aláàánú ni ọ́ Jésù, aláàánú ni ọ́, bojú wọlẹ̀ kí o ṣàánú mi o, aláàánú ni ọ́, bojú wọlẹ̀ kí o ṣàánú mi o, aláàánú ni ọ́. Ó yá lórúkọ Jésù, ẹ pè ní ìgbà mẹ́ta pé Olúwa, Olúwa, mo yìn ọ́ nítorí pé ó ṣàánú mi lónìí. Olúwa, mo yìn ọ́, mo fògo fún orúkọ rẹ nítorí pé ó ṣàánú mi. Mo yìn ọ́, mo fògo fún orúkọ rẹ nítorí pé ìyanu ó farahàn nínú ayé mi lónìí. Ó yẹ pariwo pé Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, Ọlọ́run tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Gbogbo ogun tó ń gbé àánú àti ìyanu mi mì, ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí wọn. Gbogbo ogun tí ò jẹ́ kí àánú àti ìyanu ó farahàn nínú ìdílé rẹ, ó yá sọ fún Olúwa pé Olúwa, ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí wọn, ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí wọn, ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí wọn, ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí wọn. Àwọn ogun kan wà, wọn kì í jẹ́ kí àánú farahàn nínú ayé ènìyàn, wọn kì í jẹ́ kí ìyanu farahàn nínú ayé ènìyàn. Ẹ wo, nǹkan kan sì ń ṣe mí, ó ń ṣe mí bí àlá. Mo sì tún bá bàbá mi kan sọ̀rọ̀ lónìí pé ṣẹ́yìn náà rí ọ bàbá tó bẹ́ sínú omi, ó sì ṣọkàn mi bákan láti ìgbà tí mo ti rí fídíò yìí. Ẹ wo ọdún tí bàbá yìí ti wà tó ti ń jìyà, ẹ wo, ẹ rí i pé àwọ̀ ọ̀yà gan wà lára bàbá tán ló jí owó gbé, ó níbo lòun ti fẹ́ rí owó tán lòun jí gbé yìí, ó sì lọ bẹ́ sínú omi, ó sì gbẹ̀yìn ayé rẹ̀. Olúwa o, ìyà ò gbọ́dọ̀ jẹ mí tọmọtọmọ, ó yẹ gbàdúrà, òṣì ò gbọ́dọ̀ ta mí, ogun ò gbọ́dọ̀ borí mi. Ihun tí Ọlọ́run fi hàn mí lórí ìrìn àjò bàbá yìí ni pé ogun sì já títí, ogun yìí sì gbẹ̀yìn ẹ̀, ogun yìí sì rẹ́yìn ẹ̀. Olúwa, torí tí ṣẹ́ni tí ń bá rí àwọn nǹkan tó strange báyìí, mo máa ń fi ẹ̀mí darí pé Olúwa, kí ló dé tírú nǹkan báyìí ṣẹlẹ̀? Ọlọ́run ní wo bàbá yìí, wo ọjọ́ orí rẹ̀, ó sì jìyà títí di àkókò yìí, ogun tó borí ẹ̀ náà. Lórúkọ Jésù, ogun ò ní borí yín. Gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ ohùn yìí, ogun ò ní borí yín. Lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mọ́, ogun ò ní borí yín. Mò ń sọ fún ẹnìkan, mo ní èèyàn máa ń gbà àwẹ̀ gan, èèyàn máa ń gbà àwẹ̀ àbí kébi ó máa pààyàn, kéèyàn ó gbààwẹ̀ sínú, èyí ó sì tún máa ké pe Ọlọ́run pé Olúwa ṣàánú mi. Àdúrà yóò sì tún ní ìgbà. Kí ló fà á? Àwọn ogun kan ni wọ́n fẹ́ káàánú farahàn nínú ayé ènìyàn. Àwọn ogun kan wọ́n fẹ́ kí ìyanu farahàn. Wọ́n fẹ́ máa sọ àdúrà rẹ di ariwo lásán, àwẹ̀ rẹ wọ́n fẹ́ máa sọ di ebi lásán. Ó yá sọ fún Ọlọ́run pé Olúwa, Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, nítorí pé mo mọ̀ ọ́, ó yá jẹ́ kí ìyanu farahàn nínú ayé mi. Ó yá jẹ́ kí ìyanu àti àánú bẹ̀rẹ̀ sí farahàn lórí ayé mi, lórí ayé àwọn ọmọ mi. Jẹ́ kí ìyanu bẹ̀rẹ̀ sí farahàn. Bàbá yìí ogun sì borí rẹ̀. Olúwa, kí ló dé? Ó ní wọjọ́ orí bàbá yìí, wo owó ẹni tán ló jí owó tán láwọn fọlọ́pàá mú.
ó sì lọ bẹ́ sínú omi pé kí n wá wò ó ṣé àwọn owó yọ lára rẹ̀ pé ogun ló borí rẹ̀ pé ṣùgbọ́n kò ẹni tí ò bá ní ìmísí Ọlọ́run ò lè mọ̀ wọ́n mọ̀ ní wọ́n dúró mọ́ ó sì lọ kú ó lọ parẹ́ ni frustration wo ẹlòmíì gan nu wa ta ló wà nu wa tó ń sìkì bàbá síkì báyìí ẹ̀rí bẹ́ẹ̀ ló ṣe máa bà pé àìsàn mọ́mọ́dé ó já síkù kó tó wá lọ ronú kó o fẹ́ lọ para dídì fẹ́ para rẹ láì jẹ́ pé o ṣàìsàn láì jẹ́ pé ikú òjijì wá ṣẹ́yìn náà wá rò pé ojú lásán ni ogun borí ẹ̀ ní ẹ pariwo pé Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ogun ìṣẹ́ ò gbọ́dọ̀ borí mi ogun ìyà ò gbọ́dọ̀ borí mi lórúkọ Jésù àánú ó yá bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé mi ìyanu bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé mi ogun ò gbọ́dọ̀ borí mi ní orúkọ Jésù ogun ò gbọ́dọ̀ borí mi ó yẹ gbàdúrà pé ogun ilé bàbá ogun ilé ìyá ogun ilé ọkọ ogun ilé ìyàwó ogun ẹnu ọ̀rẹ́ ogun ibi iṣẹ́ ó lórúkọ Jésù tí máa borí ẹni tí àánú kì í fi farahàn nínú ayé ènìyàn tí ìyanu kì í fi farahàn nínú ayé ènìyàn Olúwa Ọlọ́run àánú òkè ìtúsílẹ̀ ogun ò gbọ́dọ̀ borí mi ẹ wo ogun borí ẹlòmíì ó sì ṣe làálàá nínú ayé lásán ó sì wáyé bẹ́ẹ̀ náà ó sì lọ bẹ́ẹ̀ náà ó yẹ gbàdúrà pé Olúwa Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ọba tó pọ̀ nípa àti agbára mo fẹ́ rí ọ lónìí ìyanu bẹ̀rẹ̀ sí farahàn nínú ẹbí mi ìyanu bẹ̀rẹ̀ sí farahàn lórí ayé mi ìyanu bẹ̀rẹ̀ sí farahàn nínú ìdílé mi Olúwa ìyanu bẹ̀rẹ̀ sí farahàn 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 ó yẹ gbàdúrà kí gbogbo ìdè ó já gbogbo ìdè tí ò jẹ́ kí ìyanu ó farahàn nínú ayé yín ó yẹ pariwo Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ó yẹ máa já gbogbo ìdè tó wà nínú ayé mi èyí tí ò jẹ́ kí ìyanu àti àánú ó farahàn Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ó yẹ máa já dànù 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 gbogbo ìdè tí ò fẹ́ kí àánú àti ìyanu farahàn nínú ayé mi nínú ayé rẹ lórúkọ Jésù Kristi olùgbàlà ọ̀run já gbogbo ìdè náà dànù gbogbo ìdè náà ọ̀run já dànù ó yẹ gbàdúrà ó yẹ sọ fún Ọlọ́run pé Olúwa Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ilẹ̀kùn àánú tó mú ayé ènìyàn tẹ̀síwájú ilẹ̀kùn àánú tó mú ìyanu farahàn nínú ayé ènìyàn tí ayé ènìyàn fi ń tẹ̀síwájú ó yá máa ṣí fún mi ilẹ̀kùn àánú máa ṣí fún mi ilẹ̀kùn àánú máa ṣí fún àwọn ọmọ mi ilẹ̀kùn àánú máa ṣí fún ìdílé mi ó yẹ gbàdúrà ilẹ̀kùn àánú tó máa ń ṣí fún ènìyàn tí àánú fi ń fi ara hàn tí ìyanu fi ń fi ara hàn ó yá lórúkọ Jésù Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ó yá máa ṣí 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 gbogbo ilẹ̀kùn àánú èyí tí ọ̀tá tì gbogbo ilẹ̀kùn àánú èyí tí alágbára ilé bàbá mi tì gbogbo ilẹ̀kùn àánú èyí tí alágbára ilé ìyá mi tì tí kò jẹ́ kí ìyanu ó farahàn lórúkọ Jésù Kristi ó yẹ ẹ máa ṣí lónìí ó yẹ ẹ máa ṣí 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 ó yẹ gbàdúrà ilẹ̀kùn kan bá tì ìyanu kì í farahàn nínú ayé ènìyàn ẹ pe Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ọba tó pọ̀ nípa àti agbára ó yẹ ẹ máa ṣí gbogbo ilẹ̀kùn tó tì mọ́ mi tí ìyanu ò fi farahàn láti January to December lórúkọ Jésù ó yẹ ẹ máa ṣí lónìí ó yẹ ẹ máa ṣí lónìí ó yẹ ẹ máa ṣí lónìí nítorí pé òní ni ọjọ́ àánú òní ká wá síwájú rẹ pé a rí àánú gbà gbogbo ilẹ̀kùn tí ọ̀tá tì mọ́ mi nílé bàbá àti ilé ìyá mi lórúkọ Jésù tí ò jẹ́ kí àánú farahàn tí ò jẹ́ kí ìyanu farahàn ó yá máa ṣí ó yá máa ṣí ó yá máa ṣí ó yá máa ṣí ó yá máa pariwo ẹ máa gbàdúrà ó yá ilẹ̀kùn àánú yìí gbọ́dọ̀ ṣí ní ìtókù kọ́dún yìí parí àní ilẹ̀kùn àánú gbọ́dọ̀ ṣí fún ọ lórúkọ Jésù olùgbàlà ilẹ̀kùn àánú gbọ́dọ̀ ṣí fún ọ ilẹ̀kùn àánú gbọ́dọ̀ ṣí fún ọ ilẹ̀kùn àánú gbọ́dọ̀ ṣí fún ọ ó yẹ pariwo Jésù Kristi Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ilẹ̀kùn àánú tí ò tí ì ṣí fúnra mi rí ìyanu tí ò tí ì farahàn nínú ìran mi rí ó yá bẹ̀rẹ̀ sí farahàn ní orúkọ Jésù olùgbàlà ó yá bẹ̀rẹ̀ sí farahàn ó yá bẹ̀rẹ̀ sí farahàn ó yá bẹ̀rẹ̀ sí farahàn gbogbo ìwọ tó wà lábẹ́ òhìn ilẹ̀kùn àánú tí ò tí ì fi tínú ẹ̀ tí ì ṣírí nínú ìran rẹ ilẹ̀kùn àánú tí ò tí ì farahàn rí nínú ìran rẹ lórúkọ Jésù Kristi ó yá ilẹ̀kùn àánú yìí ṣí fún ọ lónìí ìyanu yìí farahàn lónìí ìyanu yìí farahàn lónìí ìyanu yìí farahàn lónìí ìyanu yìí farahàn
lónìí nínú ìdílé rẹ ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ìyanu yìí farahàn nínú ẹbí rẹ, ìyanu yìí farahàn nínú ìdílé rẹ, ìyanu yìí farahàn ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ìyanu yìí farahàn. Abẹ́ ìgbọ́ testimony ọmọkùnrin ni testimony tẹ gbọ́ ní last week. Ó fẹ́ ta property kó tó lè travel out. Mo lóò ní ta property yóò sì lọ, ó ní ta ó sì lọ. Ó ní kò gbàgbọ́, ó sa gbogbo apá pé kí property yóò ṣe é tà kò ṣe é tà. Ó sì ẹkú gbọ́ testimony ẹ̀ tó ní dádì òun ò ta property òun o, ohun gbogbo tó sì fẹ́ ṣe òun sì ṣe. Ṣùgbọ́n èyí tó kù kọ́ lọ́ọ́ sì yanjú ẹ̀. Aláàánú lọ́lọ́run, ó ràánú gbà ní. Ìwọ náà sọ fún Ọlọ́run, pariwo pé Jésù ẹ̀mí mímọ́ o, Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ó yáyáyá ilẹ̀kùn àánú yìí tí ò tí ì ṣí nínú ìran mi rí lórúkọ Jésù. Ó yá máa ṣí lórí tèmi, ó yá máa ṣí lórí tèmi, ó yá máa ṣí lórí tèmi. Ilẹ̀kùn àánú tí àwọn alágbára ilé bàbá mi tì, ilẹ̀kùn àánú tí àwọn alágbára ilé ìyá mi tì, tí kì í ṣí fún ọmọ ológo nínú ìran mi, tí ìyanu kì í ṣe farahàn nínú ìran mi, ó yá lórúkọ Jésù. Ìwọ ilẹ̀kùn yìí ó yá máa ṣí. Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ó yá kọjá lọ síbẹ̀, ó yá lọ ṣí ilẹ̀kùn, 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 ó yá lọ ṣí ilẹ̀kùn. Tún lè gbàdúrà. Èní lọ́jọ́ àánú. Ọlọ́run ní ọjọ́ èní ọjọ́ àánú. Ẹ yà sọ́tọ̀ fún àánú. Àwọn ilẹ̀kùn kan wà tí kò ṣí nínú ìran wa rí. Ó yá ó gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ṣí lórí tiwa, lórí àwọn ọmọ tiwa. Ilẹ̀kùn àánú yìí gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ṣí. Ilẹ̀kùn àṣeyọrí yìí gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ṣí. Ó yẹ bẹ̀rẹ̀ sí pé Jésù ní ìgbà mẹ́ta pé Olúwa, ilẹ̀kùn tí kò ṣí nínú ìran mi rí, tí kò fi sí ọmọ ológo tó ṣe àṣeyọrí nínú ìran mi, ó yá lórúkọ Jésù ilẹ̀kùn àánú yìí máa ṣí fún mi. Ọmọ mi gbọ́dọ̀ ṣe àṣeyọrí, ọkọ mi gbọ́dọ̀ ṣe àṣeyọrí, aya mi gbọ́dọ̀ ṣe àṣeyọrí. Ó yẹ pé Jésù ní ìgbà mẹ́ta pé Olúwa, Ọlọ́run àánú, ọba tó pọ̀ nípa àti agbára. Ẹ pé Jésù yìí ní ìgbà mẹ́ta. Ẹ wá pé Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ilẹ̀kùn àṣeyọrí tí ò tí ì ṣí fún ẹnìkankan rí nínú ìran mi, ó yá lórí tèmi Adérẹ̀mí bẹ̀rẹ̀ sí ṣí láti òní lọ, lórí àwọn ọmọ mi bẹ̀rẹ̀ sí ṣí láti òní lọ, lórí gbogbo ìwọ tó wà lábẹ́ òun, ilẹ̀kùn àṣeyọrí náà bẹ̀rẹ̀ sí ṣí láti òní lọ. Ilẹ̀kùn àṣeyọrí tí kì í ṣí fún ọmọ ológo nínú ìran yín, lórúkọ Jésù lórí tiẹ̀ ó bẹ̀rẹ̀ sí ṣí láti òní lọ. Mo sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, ilẹ̀kùn àṣeyọrí yìí bẹ̀rẹ̀ sí ṣí, ilẹ̀kùn àṣeyọrí yìí bẹ̀rẹ̀ sí ṣí, ilẹ̀kùn àṣeyọrí yìí bẹ̀rẹ̀ sí ṣí, ilẹ̀kùn àṣeyọrí yìí bẹ̀rẹ̀ sí ṣí. Ó yẹ gbàdúrà pé Olúwa, gbogbo ẹnikẹ́ni tó ní ilẹ̀kùn àṣeyọrí ò ní ṣí fún mi, èmi Adérẹ̀mí. Ó yá dárúkọ tiẹ̀ náà, dárúkọ rẹ̀. Gbogbo ẹ̀dá tó ní ilẹ̀kùn àṣeyọrí ò ní ṣí fún ìwọ tó wà lábẹ́ òun. Gbogbo ẹni tó ní ẹ̀dá tó ní ilẹ̀kùn àṣeyọrí ò ní ṣí fún ìran rẹ̀. Gbogbo ẹni tó ní ilẹ̀kùn àṣeyọrí ò ní ṣí fún àwọn ọmọ rẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó ní ilẹ̀kùn àṣeyọrí ò ní ṣí fún ọkọ rẹ̀. Ẹnikẹ́ni tó ní ilẹ̀kùn àṣeyọrí ò ní ṣí fún ìyàwó rẹ̀. Ẹnikẹ́ni tó ní ilẹ̀kùn àṣeyọrí ò ní ṣí fún èmi Adérẹ̀mí. Lórúkọ Jésù, ẹ̀yin ogun ọ̀run, ó yẹ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí wọn. Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ó yá ìwọ ilẹ̀ gbé wọn mì, 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 ìwọ ilẹ̀ gbé wọn mì ní orúkọ Jésù. Ẹ yẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Ẹ ké pe Ọlọ́run. Ó nìkan lọ́ba tẹ́ ẹ lè ké pè tó lè gbà wá. Ó nìkan lọ́ba tó máa ń ṣílẹ̀kùn àánú fún ènìyàn. Ó nìkan lọ́ba tó máa ń ṣe àánú fún ọmọ ènìyàn. Kò sí ẹlòmíràn tó tún lè ṣe àánú fún wa, nítorí pé o ti dúró ti Olúwa. Wọ́n sì ní ẹni tó dúró ti Olúwa kò ní ṣe kíni, kò ní jogún òfo. Ìwọ ti dúró ti Olúwa, o ò sì gbọ́dọ̀ jogún òfo. Ó wàá pe Jésù ní ìgbà mẹ́ta pé Olúwa, ilẹ̀kùn àánú tí ò sí fún bàbá mi rí, ilẹ̀kùn àánú tí ò sí fún ìyá mi rí, tí kì í jẹ́ kí ìyanu ó farahàn, ó yá máa ṣí lónìí lórúkọ Jésù. Nítorí tèmi ó yá máa ṣí. Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ó yá kọjá lọ ṣí ilẹ̀kùn àánú fún mi. Ilẹ̀kùn ìyanu ó yá lọ ṣí, ilẹ̀kùn ìyanu ó yá lọ ṣí, ilẹ̀kùn ìyanu ó yá lọ ṣí. Ó yẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Ó yẹ ké pe Jésù pé Olúwa, Ọlọ́run àánú, ọba tó pọ̀ nípa àti agbára. Ó yẹ máa pariwo pé Olúwa, ó yá máa ṣí gbogbo ilẹ̀kùn àánú, gbogbo ilẹ̀kùn ìyanu èyí tó kù kọ́dún yìí parí nínú ayé mi Adérẹ̀mí. Ó yá máa ṣí, 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 ó yá máa ṣí. Ilẹ̀kùn àánú, ilẹ̀kùn ìyanu yìí ó gbọ́dọ̀ ṣí fún ọ. Ìyanu gbọ́dọ̀ farahàn nínú ayé rẹ̀. Ó yẹ pariwo pé Olúwa, orísun ibi tí ilẹ̀kùn àánú ó ti ṣí fún mi, ó yá tí ìyanu ó fi farahàn. Ẹ̀yin ogun ọ̀run yẹ kọjá lọ sórí
sórísun yìí, ó yẹ ẹ kọjá lọ sórísun yìí, orísun ibi tí ilẹ̀kùn àánú ó ti ṣí fún mi, orísun ibi tí ilẹ̀kùn ìyanu ó ti farahàn, ó yá lórúkọ Jésù, ó yẹ ẹ yóò gbọ́ ọ̀run, ó yẹ ẹ kọjá lọ síbẹ̀, 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 ó yẹ ẹ pariwo pé Olúwa Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ilẹ̀kùn rere tí ò tí ì ṣí nínú ìran mi rí. Ẹlòmíì nínú ìran wọn kì í wọn gbóhùn rere ṣe rí. Ìwọ ló tún jàjà nínú ìran rẹ tó tún travel out, ó tún wá dé ìlú òyìnbó náà wọn tún fẹ́ kó gbóhùn rere ṣe nítorí pé wọ́n ti tilẹ̀kùn rere kan ní. Ilẹ̀kùn rere yìí Ọlọ́run òkè àánú fẹ́ kọjá lọ síbẹ̀, ó fẹ́ lọ ṣí fún ọ lónìí. Lójú oorun lójú ayé rẹ Ọlọ́run òkè àánú fẹ́ lọ ṣí ilẹ̀kùn yìí lónìí. Ó yá pariwo pé Jésù Kristi bàbá mi ò, ilẹ̀kùn ire, ilẹ̀kùn oríire èyí tí ò tí ì ṣí fún ìran mi rí, Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ó yá kọjá lọ síbẹ̀ lọ ṣí fún mi, ó yá kọjá lọ síbẹ̀ lọ ṣí fún mi, ó yá kọjá lọ síbẹ̀ lọ ṣí fún mi, ó yá kọjá lọ síbẹ̀ lọ ṣí fún mi. Ilẹ̀kùn oríire kan wà nínú ìdílé rẹ̀. Àwọn alágbára ìdílé ni wọn kì í fẹ́ jẹ́ kí ilẹ̀kùn oríire yìí ó ṣí. Tí ilẹ̀kùn oríire yóò bá sì ti ṣí, bó ni ìyanu ṣe fẹ́ farahàn? Ó yá pariwo Jésù ní ìgbà mẹ́ta pé Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ilẹ̀kùn oríire tí kò ṣí nínú ìran mi, ilẹ̀kùn oríire tí alágbára ìdílé mi ní kò ní ṣí, ilẹ̀kùn oríire tí alágbára ilé bàbá mi ní kò ní ṣí, ilẹ̀kùn oríire tí alágbára ilé ìyá mi ní kò ní ṣí. Ẹ̀yin ogun ọ̀run, Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ kọjá lọ síbẹ̀ lọ ṣí pẹ̀lú ipá, ó yá lọ ṣí pẹ̀lú agbára, ó yá kọjá lọ síbẹ̀ lọ ṣí pẹ̀lú ipá, ó yá kọjá lọ síbẹ̀ lọ ṣí pẹ̀lú agbára. Ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà, ẹ gbàdúrà. Ilẹ̀kùn oríire kan wà tó gbọ́dọ̀ ṣí fún ọ níwọ̀nba èyí tó kù kọ́dún yìí parí. Ilẹ̀kùn oríire kan gbọ́dọ̀ wà. Ìwọ tó wà lábẹ́ ohùn yìí lónìí, o gbọ́dọ̀ ra àánú gbà, o gbọ́dọ̀ jẹ́rìí sí agbára Ọlọ́run. Ilẹ̀kùn oríire kan wà nínú ìran yín tó yẹ kó ṣí tí àwọn alágbára òkùnkùn ní kò ní ṣí. Ní orúkọ Jésù Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ó ń la bẹ̀ níṣẹ́ lọ́wọ́ ẹ̀ báyìí. Ó yá kó kọjá lọ síbẹ̀ kó lọ ṣí ilẹ̀kùn náà, ó yá kó kọjá lọ síbẹ̀ kó lọ ṣí ilẹ̀kùn náà. Ilẹ̀kùn oríire kan wà tó gbọ́dọ̀ ṣí. Ológbò ilẹ̀kùn yìí gbọ́dọ̀ ṣí kọ́dún yìí tó parí. Ilẹ̀kùn oríire yìí gbọ́dọ̀ ṣí fún ọ, ó gbọ́dọ̀ ṣí fún ìdílé rẹ ní orúkọ Jésù. Gbogbo ìwọ tó gbàdúrà yìí lónìí lórúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́, ilẹ̀kùn oríire ṣí fún ọ lónìí, ilẹ̀kùn oríire ṣí fún ọ lónìí, ilẹ̀kùn oríire ṣí fún ọ lónìí, ilẹ̀kùn oríire ṣí fún ọ lónìí. Ó yá gbàdúrà pé Olúwa ìwọ tó sọ Jósẹ́fù di gómìnà, ó sọ Jósẹ́fù di aláṣẹ lórúkọ Jésù, nítorí pé ilẹ̀kùn oríire kan ṣí ni, ìyanu sì farahàn nínú ayé rẹ̀. Ó yá ìwọ náà pariwo pé Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ó yá sọ mí di apàṣẹ lórí ogun ìdílé mi, sọ mí di olórí ogun tó ń jagun tó ń ṣẹ́gun nínú ìdílé mi. Ó yá sọ mí di apàṣẹ lórí ogun ìdílé mi, lórí ogun ilé bàbá àti ìyá mi. Olúwa sọ mí di apàṣẹ. Ilẹ̀kùn àánú, ilẹ̀kùn oríire máa ṣí fún mi. Ìyanu mi bẹ̀rẹ̀ sí farahàn láti òní lọ, ìyanu mi bẹ̀rẹ̀ sí farahàn láti òní lọ. Ìyanu ìdílé rẹ bẹ̀rẹ̀ sí farahàn ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ìyanu ìdílé rẹ bẹ̀rẹ̀ sí farahàn. Gbogbo ìwọ tí alágbára ilé bàbá rẹ ló ní pàṣẹ, èmi sọ gẹ́gẹ́ bí ikọ̀ ìríjú Elédùmarè, àdàbí tí Jósẹ́fù ò bá pàṣẹ. Tó bá jẹ́ pé Jósẹ́fù lè pàṣẹ lórí àwọn alágbára ilé bàbá rẹ̀, lórúkọ Jésù ó yá lọ pàṣẹ lọ báyìí. Láti wákàtí lọ Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ó gbé agbára àṣẹ wọ̀ níbi tó wà, bẹ̀rẹ̀ sí pàṣẹ lórúkọ Jésù, bẹ̀rẹ̀ sí pàṣẹ lórúkọ Jésù, bẹ̀rẹ̀ sí pàṣẹ. Ó ní ọmọ aláṣẹ ni àwa, ó ní àwa ó fi àṣẹ sọ̀rọ̀. Mo sọ ọ̀rọ̀ pẹ̀lú àṣẹ lónìí lórúkọ Jésù. Gbogbo ìwọ tán ló ní rí ògolo débi pé ó pàṣẹ nínú ẹbí rẹ, lórúkọ Jésù Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ó gbé agbára àṣẹ náà wọ̀. Ó yá bẹ̀rẹ̀ sí pàṣẹ lórí alágbára ilé bàbá rẹ, bẹ̀rẹ̀ sí pàṣẹ lórí alágbára ilé ìyá rẹ, bẹ̀rẹ̀ sí pàṣẹ lórí alágbára ibi iṣẹ́ rẹ, lórúkọ Jésù bẹ̀rẹ̀ sí pàṣẹ. Gbogbo ẹ̀mí òkùnkùn tó wà níbi iṣẹ́ rẹ láti òní lọ, ó yá bí kí wọ́n bẹ̀rẹ̀ sí tẹríba fún ọ. Ìyanu gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí farahàn, ìyanu gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí farahàn, ìyanu gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí farahàn ní orúkọ Jésù Kristi olùwàlà. Àmín. Mo fẹ́ ká ẹ tún gbàdúrà yìí, mo fẹ́ ká tún gbàdúrà yìí pé ọmọ Ọlọ́run ni ọ́. Ní ìtókù kọ́dún ìparí, ìyanu kan gbọ́dọ̀ hàn nínú ayé rẹ̀. Ayé gbọ́dọ̀ gbọ́ ohùn rẹ pé o jẹ́rìí sí agbára Ọlọ́run. Ní oṣù méjì tó kù kọ́dún ìparí, àánú gbọ́dọ̀ wá orí lórúkọ Jésù. O gbọ́dọ̀ jẹ́rìí sí agbára Ọlọ́run, o gbọ́dọ̀ jẹ́rìí sí agbára Ọlọ́run. Ipò kan wà, ipò ọlá ni. Ẹ gbọ́, ẹ wò ó, àwọn ọmọ ṣe máa ń kọ́ ni, wọ́n ní ipò ọlá dára o, ipò ọlá. Ipò yìí wù mí lọ́pọ̀lọpọ̀, mo sì máa dé ibẹ̀ o, máa dẹni àtàtà, máa dẹni ọlọ́lá, máa dẹni àyẹ́sí, borí bá jọba lọ́la o, mo sì máa dé ibẹ̀ o. Ipò ọlá kan wà
tí alágbára ilé bàbá rẹ lónìí débẹ̀ lórúkọ Jésù lónìí mo pa á láṣẹ ipò ọlá yìí ó yá lọ débẹ̀ ọ̀run gbé ọmọ rẹ débẹ̀ lórúkọ Jésù àbọ̀ nítorí kí ló rò pé wọ́n ṣe ń fi ogun léèyàn kiri ìtorí kí ló rò pé àwọn ìkà ṣe máa ń lo ogun agbára òkùnkùn láti dèèyàn mọ́lẹ̀ nítorí pé ipò ọlá kan wà tí wọ́n ní o gbọ́dọ̀ jókòó sí nínú ìran rẹ ṣùgbọ́n àwọn alágbára yìí ò ní ò ní jókòó síbẹ̀ wọ́n wàá máa pọ́n ọ lójú ẹlòmíì ọkọ náà fi ń pọ́n lójú ẹlòmíì ìyàwó náà fi ń pọ́n lójú ẹlòmíì iṣẹ́ náà fi ń pọ́n lójú ẹlòmíì oríṣiríṣi nǹkan náà fi ń pọ́n lójú nítorí kíni nítorí pé wọ́n ní ipò ọlá yìí kò ní débẹ̀ lórúkọ Jésù lónìí mo sọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ ipò ọlá yìí ọ̀run gbé ọ débẹ̀ ipò ògo yìí ọ̀run gbé ọmọ rẹ débẹ̀ nítorí kíni wọ́n ṣe ń fìyà jẹ ènìyàn nítorí ọlá ni wọ́n fẹ́ kó lọ́lá wọ́n mọ̀ pé tó o bá lọ́lá gbogbo èèyàn ó máa bọ̀wọ̀ fún ọ o bá débí o pàṣẹ tó o bá débí wọn ó fún ọ ní respect ṣùgbọ́n wọ́n wá ń tìtorí ọlá yìí wọ́n wá ń fòrò ẹ̀mí rẹ wọ́n wá ń fòrò ayé rẹ wọ́n fẹ́ kó o nísinmi gbogbo ẹnikẹ́ni tó lò ní nísinmi nítorí ipò ọlá yìí gbogbo ẹnikẹ́ni tó lò ní rí ipò ọlá yìí lò lórúkọ Jésù ọ̀run yóò sọ wọ́n di àpótí ìtìsẹ̀ lórúkọ bàbá ọba àti ẹ̀gbọ́n wọ́n tẹríba fún Joseph àwọn ẹ̀gbọ́n rẹ̀ bẹ́ẹ̀ ni bọ́n ṣe lérí sí Joseph ni pé Joseph wo ni alálàá ní ń bọ̀ tàbá síbélì wa ẹja síbélì wa sí Genesis chapter 1 verse 30 Genesis chapter 37 Genesis chapter 3 wọ́n bu Joseph wọ́n ní alálàá ní ń bọ̀ wọ́n ní alálàá ní wọ́n fi Joseph ṣe yẹ̀yẹ́ ni o wọ́n fi ṣe yẹ̀yẹ́ ni o àwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n fi ṣe yẹ̀yẹ́ pé ta lẹ̀ ń sọ ṣé Joseph lẹ̀ ń sọ alálàá ni aláwo ló ńlá àlá tí ò lè ṣẹ ẹ jẹ́ ká pàdánù ẹ jẹ́ ká Genesis chapter 37 wọ́n ní Israeli sif ó sì fẹ́ Joseph ju gbogbo àwọn ọmọ rẹ̀ lọ ibi ìṣòro ti dé nígbà ayé àwa ènìyàn ní àwọn ọ̀pọ̀lọpọ̀ bàbá àti ìyá àwa fúnra wa máa ń fa ọmọ wa sínú ìṣòro a máa ń fa àwọn ọmọ wa sínú ìdààmú a máa ń fúnra wa báyìí la máa ń fọwọ́ ara wa fà wọ́n Genesis chapter 37 tẹ́ bá ṣí verse 3 ó ní Israeli sì fẹ́ Joseph ju gbogbo àwọn ọmọ rẹ̀ lọ nítorí tí í ṣe ọmọ ogbó rẹ̀ because ó bí lọ́jọ́ ogbó ó wá fẹ́ràn rẹ̀ mọ̀ gbogbo wa náà ni àwọn máa ń ṣẹlẹ̀ sáwa ègún yẹn wà dòní ẹ̀yin mọ̀mọ́ ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń kẹ́ àbígbẹ̀yìn ni ẹ̀ mọ̀ kẹ́ àbígbẹ̀yìn ẹ̀ mọ̀ kẹ́ ród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 ó ibi tí bàbá rẹ̀ ti fà á sínú ogun rẹ̀ tẹ́ bá wọ ẹsẹ̀ ìkarùn ẹ̀ torí àkókò wa Joseph sì láàlá kan ó sì rọ fún àwọn arákùnrin rẹ̀ ṣẹgbọ́n Joseph láàlá ó wá rọ fún àwọn arákùnrin rẹ̀ ìdí wo ló ṣe rọ fún àwọn arákùnrin rẹ̀ nítorí pé ó fẹ́ràn wọn ó gbàgbọ́ ó gbà wọ́n gbọ́ ó trust wọn ṣùgbọ́n òun ò mọ̀ pé ipò kan wà nínú ẹbí rẹ̀ ipò yìí ni wọ́n fẹ́ kó débẹ̀ ipò ọlá yìí àwọn ẹ̀gbọ́n tó rọ àlá fún àwọn ò fẹ́ràn rẹ̀ torí wọ́n ti rí àpẹẹrẹ kan pé bàbá wa fẹ́ràn Joseph bàbá wa fẹ́ràn Joseph bí bàbá ṣe fẹ́ràn tiẹ̀ náà bí ogun ilé ṣe ń jà ọ́ lónìí àṣírí rẹ̀ lọ́lọ́run tún fún ọ yìí ogun tó wà nídìí ọ̀rọ̀ rẹ̀ àṣírí ẹ̀ ni mo fẹ́ kó gbàdúrà torí ipò ọlá yìí ní èyí tó kù kọ́dún yìí parí ọlọ́run fẹ́ gbé ọ dé ipò ọlá yìí ọlọ́run fẹ́ gbé ọmọ rẹ̀ dé ipò ọlá yìí ó ní Joseph sì láàlá kan ó sì rọ fún àwọn arákùnrin rẹ̀ wọ́n sì tún kórìíra rẹ̀ sí ṣe rí i pé wọ́n tún kórìíra rẹ̀ sí nígbà tó tún lálàá bàbá fẹ́ràn rẹ̀ ìkórìíra àkọ́kọ́ pé bàbá fìfẹ́ hàn sí pé I love Joseph nínú gbogbo ọmọ mi mo yan Joseph ní ààyò ọ̀tọ̀ ìwọ náà yan ọmọ rẹ kan sáàyò ọ̀tọ̀ àwọn ọmọ tó kù so mọ̀ bóyá àjẹ́ ni wọ́n bóyá èmèrè ni wọ́n bóyá wọ́n kàn wá sínú ẹbí rẹ láti wá fínná mọ́ ọ ni ṣùgbọ́n torí pé wọ́n lo bí wọn ti rò pé bákan náà gbogbo wọn rí ó wá ń fi kan kẹ́kan lójú kan ibẹ̀ lógún ti wọnú ayé ọmọ yìí ẹni tó fi kan kẹ́kan fún òun náà ní sì tún máa sáré kiri nítorí rẹ̀ òun náà ní sì tún fogun jà ẹ gbọ́ ó ní àwọn ẹ̀gbọ́n rẹ̀ tó wá ṣe kí ni wọ́n tó kórìíra rẹ̀ sí tí a bá wo verse 8 àwọn arákùnrin rẹ̀ sì wí fún pé ìwọ ó wá jọba lórí wa bí àlá ni ó ló la Joseph lá àlá kan ní verse 5 ó lá àlá kan ó sì rọ fún àwọn arákùnrin rẹ̀ ó sì wí fún wọn pé ní verse 6 mo bẹ̀ yín ẹ gbọ́ àlá yìí tí mo lá òun sẹ́sọ àlá nítorí pé inú rẹ̀ yọ sí wọn inú rẹ̀ dùn pé tẹ́ ẹ bá gbọ́ pé Adérẹ̀mí o àǹtí mi ẹ wá gbọ́ àlá tí mo lá bọ̀dá mi ẹ wá gbọ́ àlá tí mo lá àbúrò mi ẹ mọ̀ ẹ wá gbọ́ àlá tí mo lá mo mọ̀ lálàá pé mo bára mi lọ Australia mo mọ̀ lálàá pé èmi ni mo mọ̀ ń fa gbogbo yín gòkè mo mọ̀ lálàá pé èmi ni mo mọ̀ gbórúkọ ìdílé wa ìgà
wá gbọ́ ó wò ó pé tí wọ́n bá gbọ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn inú wọn ó dùn pé àṣẹ́dílé wa ló kúrò nínú ìṣẹ́, àṣẹ́dílé wa ó kúrò nínú ìyà. Ṣùgbọ́n kò rọ́ lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwọn, àwọn ò ríro bẹ́ẹ̀, àwọn ìkà kì í ríro bẹ́ẹ̀ pé bí àbúrò mi bá dìde èmi náà ti dọlọ́lá, bábúrò mi bá jẹ́ èèyàn èmi náà ti jẹ́ èèyàn. Àwọn ìkà kì í rò bẹ́ẹ̀. Ẹ máa wá gbọ́ ní verse 6 ó sì wí fún wọn pé mo bẹ̀ yín ẹ gbọ́ àlá yìí tí mo lá, ṣáà wò àwa ń yí ìtí ní oko, sì wò ìtí tèmi dìde ó dúró ṣanṣan, sì wò ìtí tiyín dúró ó dìde dúró yíká, wọ́n sì ń tẹríba fún ìtí mi. That means pé ìtí táwọn ẹ̀gbọ́n rẹ̀ ń tẹríba, that means pé yóò lọ́lá ju àwọn tó kù rẹ̀ lọ. Àwọn òun rò pé bọ́n bá gbọ́ wọ́n ní Ọlọ́run o bó o láṣẹ sìn ọ́ tí ìtí rẹ̀ yóò fi dúró, tí ìtí rẹ̀ yóò fi jọ ju gbogbo tiwa lọ. Òun rò pé tí wọ́n sọ nítorí rò pé òun ó bá lẹ́nu wọn. Bẹ́ẹ̀ni àtẹ náà ṣe rò pé tá a bá lẹ́nu àwọn ìkà nítorí rò pé ó bá kọ́ ló bá o. Àwọn náà ń fogun jà ọ́ nítorí pé kí ni ipò ọlá kan wà tí wọ́n fẹ́ kó o dé. Èmi sì sọ láàárọ̀ yìí pẹ̀lú àdúrà tó fẹ́ gbà yìí, ipò ọlá yìí ó débẹ̀ lórúkọ Jésù. Ipò ọlá tí ọlágbára ilé bàbá rẹ sọ pé ò ní dé yìí ó débẹ̀ ní orúkọ Jésù, lórúkọ bàbá. Àwọn tó ní ò ní débẹ̀, àwọn tó sọ fẹ́mi níjọ́ kìíní àná pé ipò ọlá yìí mi ò ní débẹ̀, mo fi wọ́n ṣàtẹ̀gùn débẹ̀ ni. Àwọn tó kú, àwọn tí ò kú, àwọn tó wà láàyè bí aláìsí wà, àwọn tó lọ ń pa lẹ́nu mọ́ pé wọn ò ní gbé mọ́, wọ́n wà ń bẹ̀. Ìwọ náà lórúkọ Jésù Kristi olùgbàlà, gbogbo ẹnikẹ́ni tó lò ò ní dé ipò ọlá, gbogbo ẹnikẹ́ni tó ní ọmọ rẹ ò ní dé ipò ọlá lórúkọ Jésù, ó fi wọ́n ṣe àtẹ̀gò lórúkọ bàbá ọmọ àti ẹ̀mí mọ́, ọ̀run yóò pa wọ́n lẹ́nu mọ́. Tí a bá wo verse 8, àwọn arákùnrin rẹ̀ sì wí fún pé ìwọ ò wá jọba lórí wa bí, tàbí ìwọ ò ṣe olórí wa ní tòótọ́. Wọ́n sì tún kórìíra rẹ̀ sí. Ẹ gbọ́, ìwọ wá jọba lórí wa bí, ìwọ wá jẹ́ olórí wa bí, àwọn wà á tẹríba fún ọ bí, wọ́n wá kórìíra rẹ̀ sí. Tí a bá wo verse 10, ó sì rọ, ó tún wá láàlá mi, ó tún rọ fún bàbá rẹ̀, ó tún láàlá yìí, ó tún rọ fún bàbá rẹ̀. Àwọn arákùnrin rẹ̀ sì tún, wọ́n sì ṣe ìlara rẹ̀, wọ́n sì bá bàbá rẹ̀ pa ọ̀rọ̀ náà mọ́. Wọ́n tún wá kórìíra rẹ̀ pé àwọn arákùnrin rẹ̀ sì ṣe ìlara rẹ̀, wọ́n tún ṣe ìlara ẹ̀ sí pé ipò ọlá iṣẹ́ àní gbọ́. Ó mọ̀ pé ẹlòmíì máa ń sa eré títí yóò sì lépa ènìyàn, yóò lépa ọmọ ológo, yóò sì kú. Yóò máa lépa ẹni tó lógo pé àní kò ní rólùgòlò, gbogbo ohun tó bá gbà lòun ò fi fún, òun ò ní jẹ́ kó dépò ọlá yìí títí tí ó fi para ẹ̀. Ó yá gbàdúrà pé Jésù lóhùn rárá pé Olúwa Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, gbogbo ẹnikẹ́ni tó ní mi ò ní dépò ọlá, àbó ń ṣàánú ni. Àdúrà yìí le jù, ó fẹ́ gbà Olúwa bẹ́ẹ̀ni gbà tó bá lè gbà, mo bí ọ nítorí tọ́lọ́ tó bá gbà tán sọ fún mi pé dádì mo bá yín gbà o prọfẹ̀ rẹ̀ mi, ẹ̀yin ni mo gbàdúrà yìí fún, èmi ò lè gbà torí ó le jù. Èmi ò fún ọ ní ìfún ọ lówó pé o tiẹ̀ bá mi gbà, bó ṣá bẹ́ẹ̀ mi gbà, bẹ́ẹ̀ mi dárúkọ tèmi pé Adérẹ̀mí lórúkọ mi, pé Olúwa gbogbo ẹnikẹ́ni tó ní èmi Adérẹ̀mí ò ní dépò ọlá, gbogbo ẹnikẹ́ni tó ní ọmọ mi ò ní dépò ọlá, gbogbo ẹnikẹ́ni tó ní ìdílé mi ò ní dépò ọlá, lórúkọ Jésù Kristi. Ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tó pọ̀ nípa àti agbára, jẹ́ kí wọ́n jẹ lábẹ́ ẹsẹ̀ mi. Olúwa jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí jẹ lábẹ́ ẹsẹ̀ mi. Gbogbo ẹnikẹ́ni tó ní èmi Adérẹ̀mí ò ní dépò ọlá. Olúwa ayérayé Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́, ọba tó pọ̀ nípa àti agbára, jẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí tẹríba fún mi láti òní lọ. Gbogbo alágbára ilé bàbá mi tó ní mi ò ní dépò ọlá, èyí tó bá wá kọ̀ tí ò bá gbọ́, Olúwa ò jẹ́ kí ilẹ̀ ó gbé mi, ẹ̀mí mọ́ jẹ́ kí ilẹ̀ ó gbé mi, ẹ̀mí mọ́ jẹ́ kí ilẹ̀ ó gbé mi, ẹ̀mí mọ́ jẹ́ kí ilẹ̀ ó gbé mi. Ó yá gbàdúrà pé Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, gbogbo ẹnikẹ́ni tó pète pèrò pé mi ò ní dépò ọlá, gbogbo ẹnikẹ́ni tó pète pèrò pé ọmọ mi ò ní dépò ọlá, ìwọ ilẹ̀ ó yá lanu kó gbé wọn mì, ìwọ ilẹ̀ ó yá lanu kó gbé wọn mì, ìwọ ilẹ̀ ó yá lanu kó gbé wọn mì. Ó yẹ gbàdúrà yìí, ipò ọlá, ipò ògo, ipò ọlá, ipò ògo. Àbọ̀ mọ nǹkan tí wọ́n pè ní ipò ọlá ni, mọ nǹkan tí wọ́n pè ní ipò ògo ni. Joseph dé ipò ọlá, ó dé ipò ògo, ó dé ipò ògo. Àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń lépa rẹ̀. Ẹ wo bàbá wo verse 18, ó ní nígbà tí wọ́n sì rí lókèrè kó tó tilẹ̀ súnmọ́ wọn etí ọ̀dọ̀ wọn, wọ́n sì di rìkíṣí sí láti pa. Ṣé gbọ́, àwọn ẹ̀gbọ́n rẹ̀ ni ó, wọ́n di rìkíṣí, àwọn èèyàn rẹ̀ wọ́n di rìkíṣí sí láti ṣe kíni, láti pa. Wọ́n di rìkíṣí sí
láti ṣe kíni láti pa á pé nítorí wọ́n sì kó wọ́n rí lókèèrè kí ó tó túmọ̀ etí ọ̀dọ̀ wọn wọ́n di rìkísí láti pa wọ́n sì wí fún ara wọn pé wò ó alálàáni ń bọ̀ wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ wọ́n ń kẹ́gàn rẹ̀ bọ́n ṣe ń fìwọ́ náà kẹ́gàn wọ́n ń fèmí àti ẹ náà ṣe yẹ̀yẹ́ lónìí pé orí ọlọ́lá ní bọ̀ ẹni tó fẹ́ lọ pọ̀ ọlá ẹni tó fẹ́ alálàáni ẹni tó fẹ́ dépò ògo ẹni tó fẹ́ lọ pọ̀ ògo yìí oní ń bọ̀ yìí wọ́n fẹ́ mọ̀ pé dádì wọ́n fẹ́ mọ̀ pé mọ́mì oní ń bọ̀ yìí bọ́n ṣe ń kẹ́gàn èmi àti ẹ náà tó bá wo verse 19 wọ́n sì wí fún ara wọn pé ẹ wò alálàáni ń bọ̀ wá nísinsìnyí ẹ wá ẹ jẹ́ kí a pa kí a sì wọṣọ sí inú ọ̀kan nínú ihò wọ̀nyí àwọn ó sì wí pé ẹranko búburú ló pa á jẹ àwọn ó sì máa wo bí àlá rẹ̀ yóò ṣe ti rí ṣe ti gbọ́ àwọn ó sọ pé ẹranko búburú ló pa á jẹ àwọn á wo bí ó ṣe dépò ipò ọlá yìí bí àlá rẹ̀ ó ṣe rí àwọn máa wò ó ṣe ti gbọ́ ẹ wo bọ́n ṣe ẹ wò ìwọ wá sọ pé ó fẹ́ fọwọ́ ra ogun lé bàbá rẹ̀ lórí ó yá gbàdúrà yìí pé èmi ni ó bá ń gbà fújọ pé olúwa o ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ gbogbo ẹnikẹ́ni tó ní mi ò ní dépò ọlá ẹnikẹ́ni tó ní mi ò ní dépò ògo bó o ṣe tẹrí Gòláyátì bá níwájú Dáfídì Olúwa bẹ̀rẹ̀ sí tẹrí wọn bá Olúwa bẹ̀rẹ̀ sí tẹrí wọn bá nílé bàbá àti ìyá mi ẹ̀yin ogun ọ̀rẹ́ bẹ̀rẹ̀ sí tẹrí wọn bá nílé bàbá àti ìyá mi ẹ̀yin ogun ọ̀rẹ́ bẹ̀rẹ̀ sí tẹrí wọn bá gbogbo ẹnikẹ́ni tó ní mi ò ní dépò ọlá gbogbo ẹnikẹ́ni tó ní mi ò ní dépò ògo gbogbo ẹnikẹ́ni tó ní ọlá ò ní farahàn tó ní ìyanu mi ò ní farahàn lórúkọ Jésù ó yẹ ẹ̀yin ogun ọ̀run ó yẹ ẹ máa tẹrí wọn bá 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 ẹ máa tẹrí wọ́n ní àwọn wo bí àlá Joseph ó ṣe rí àwọn ìkà àwò bálà rẹ̀ ó ṣe rí ìwọ tó jẹ́ pé wọ́n jẹ́ olọ́kọ o sì fura pé àìjẹ́ kó olọ́kọ yìí nítorí pé wọ́n fi ó dépò ọlá ni àbẹ́mọ̀ pé tí wọ́n máa ń wò ẹjẹ́ ń sọ àṣírí àwọn òkùnkùn fún yín nǹkan tí wọ́n máa ń wò mọ́ ènìyàn lára ni pé wọ́n wò pé tó bá ṣe léyìí yóò dépò ọlá yìí eléyìí là wà ní jí ó rí ṣe á wà hàǹgì ipò ọlá yìí síbì kan eléyìí tó rí ṣe ló mọ̀ wá bàjá ó mọ̀ bàjá ó mọ̀ bàjá débi pé wọ́n ní jí ó dépò ọlá tó bá jẹ́ pé wọ́n ní orí pé òkè ó lọ lóyìnbó ẹjẹ́ ó lọ kò ní ríwèé ìgbélùgbà tí ò bá ti ríwèé ìgbélùgbà àwọn nǹkan rere tó yẹ kó máa gbéṣe kò ní rí gbéṣe lójú ọjọ́ ọkọ ló yẹ kó fẹ́ ẹja gbẹ́sẹ̀ lọ́kọ yìí tí ò bá ti rọ́kọ fẹ́ kò ní dépò ọlá nílé ọkọ ó dánmọ̀ pé tó bá ti lọ́kọ ọlá ò búyọ ọlá àwọn àtọkọ rẹ̀ ó jẹ́ kí ògo búyọ ó wàá dé wọn ò ní jó lọ́kọ wọn ò ní jó níyàwó ogun yìí ni wọ́n mọ̀ wá fi jà ogun yìí tó bá wá gbàdúrà dáadáa lónìí pé olúwa ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ogun wo ni ọ̀tá fi ń jà mí tán ní ìyanu ò ní farahàn ní ìtókù kọ́dún ìparí olúwa bàbá mi àti ọlọ́run mi ó yá ṣẹ́gun yìí fún mi jẹ́ kí ìyanu mi ó bẹ̀rẹ̀ sí farahàn jẹ́ kí n dé ipò ọlá jẹ́ kí n dé ipò ọlá ẹlòmíì wọ́n wò pé tó bá lágbàáfíà yóò dé ipò ògo yóò dé ipò ọlá ṣùgbọ́n ẹja gbà láfíà lára ẹ̀ wọ́n wàá fi àìsàn dá lọ́lá àìsàn oríṣiríṣi wọ́n fi bẹ́ẹ̀ wò ó yá àìsàn ni ó máa wá sáré kiri àìsàn bó bá lọ́dọ̀ dókítà lónìí yóò lọ́dọ̀ nọ́ọ̀sì lọ́la àìsàn ni ó máa wá nọ́ọ̀sì títí kò tẹ̀ ní ronú débi pé yóò gbàdúrà pé òun fẹ́ débi ipò ọlá yìí nítorí pé nítorí yẹ kó fi dépò ọlá wọn ti gbà á lọ́wọ́ rẹ̀ ó yẹ ẹja képe Jésù lóhùn rárá pé olúwa ní ìtókù kọ́dù ìparí ipò ọlá yìí ipò ògo yìí olúwa mú mi débẹ̀ olúwa mú mi débẹ̀ olúwa mú mi débẹ̀ pẹ̀lú ọwọ́ agbára ẹ̀mí mọ́ mú mi débẹ̀ ẹ̀mí mọ́ mú mi débẹ̀ èmi àti ìdílé mi olúwa mú mi débẹ̀ 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 ní orúkọ Jésù ẹ̀yin ogun ọ̀run olúwa mú mi débẹ̀ 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 ó yẹ pariwo yìí pé olúwa o ìwọ ìṣẹ̀dá mi o ipò ọlá ipò ògo tó a pèsè sílẹ̀ fún ọ láti ọ̀run wá ẹ̀yin ogun ọ̀run ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ó yẹ mú mi débẹ̀ ó yẹ pariwo pé ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ ipò ọlá tá a pèsè sílẹ̀ fún ìwọ ìṣẹ̀dá mi o ó yá ọ̀run mú mi débẹ̀ abẹ́mọ̀ pé ìṣẹ̀dá Joseph ló mú débẹ̀ ni ìjẹ̀dá Joseph ló jẹ́ kí Joseph ó jókòó lórí àga lórí ipò ọlá yìí lórí àga ọlá yìí ìṣẹ̀dá ẹ̀ jà fún orí ẹ̀ jà fún ìgbà tán ló yọ lókèrè yìí tán bá pa ń kọ́ lóòótọ́ bọ́ sí ní ẹ jẹ́ ká pa á ká wọ sínú kòtò ká ní ẹranko búburú ló pa jẹ tán bá pa bẹ̀ tán wọ sí kòtò
Joseph ò lè dépò ọlá yìí, ṣùgbọ́n ìṣẹ̀dá Joseph ń jà fún. Ó yẹ gbàdúrà, wọn ò rí ṣe níbi títí tó fi dé ipò ọlá yìí, tó fi jókòó sí ipò ọlá yìí, tí wọ́n sì tún wá tẹríba fún. Ó yá lórúkọ Jésù, àlá rẹ̀ sì wá sí ìmúṣẹ. Àwọn ní kò ní wá sí ìmúṣẹ ni, ṣùgbọ́n àlá rẹ̀ wá sí ìmúṣẹ. Ogun wọn náà fi ń jà wọ́n náà, ogun wọn náà fi ń jà èmi àti ẹ. Tó sọ pé àlá wa yóò ní wá sí ìmúṣẹ, pé àlá ọmọ rẹ yóò ní wá sí ìmúṣẹ. Mọ̀mọ́ wo iye ọ̀dọ́ wòlíì tó ti lọ tán ní ọmọ ológo lọmọ yìí, bọ̀dá wo iye ọ̀dọ́ wòlíì tán ti lọ tán ní òye sí Nàìjíríà mọ́. Mo sọ tèmi fún yín lọ́jọ́ tí mò ń wẹ̀ ní orí òkè kan, mo lọ gbàdúrà ńbẹ̀, odò wà ńbẹ̀ tí àwọn ọkùnrin ti máa ń wẹ̀. Mo sì bọ́ sínú omi bí mo ṣe ń wẹ̀, ọmọkùnrin wa bá mi, ó ní ẹ̀ ló sà, ìgbà wo lẹ dé láti ìlú òyìnbó sà? Mo wá wò báyìí pé èmi tó yẹ pé owó mọ́tò wá sórí òkè gan mo tọrọ ẹ̀ ni, wà ń bi mí pé gbà ó ní ẹ má bínú sà, ń tí mo rí ni, a kò yẹ kẹ́ ẹ wá Nàìjíríà yìí, ìlú òyìnbó ló yẹ kẹ́ ẹ wà sà. Ẹ gbàdúrà dáadáa sà, ẹ gbàdúrà, ọ̀run yóò gbé yín débẹ̀. Ìwọ náà wo iye ọjọ́ tó ti lọ ọ̀dọ̀ wòlíì tán ní ó yẹ kó máa jìyà mọ́, wo iye ọjọ́ tó ti lọ ọ̀dọ̀ wòlíì tán lọ́mọ ológo lọ́mọ yìí mọ̀mọ́, wo iye ọjọ́ tó ti lọ ọ̀dọ̀ àáfàá tán sọ pé kò yẹ kó máa sun ẹkún ńlá lórí àwọn ọmọ yìí mọ̀mọ́, ó yẹ káwọn ọmọ rẹ ti máa kọ́lé fún ọ. Ó wàá wo kò táwọn ọmọ yìí wà lónìí, ó sì gbàdúrà pé Olúwa, gbogbo okun ayé lára àwọn ọmọ mi, gbogbo okun ayé lára ọkọ mi, gbogbo okun ayé lára ìyàwó mi, oyin ogun ọ̀run ó yẹ máa já dànù, ó yẹ máa já dànù. Okùn tá a fi dè mí tán ní mi ò ní ṣe rere, ẹ̀yin ogun ọ̀run ó yẹ máa já dànù, 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 ó yẹ máa já dànù. Gbogbo okùn tí ọ̀tá fi dè mí tán ní mi ò ní dé ipò ọlá, ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí já dànù, ẹ̀yin ogun ọ̀run ó yẹ bẹ̀rẹ̀ sí já dànù. Gbogbo okùn tí ọ̀tá fi dè mí tán ní mi ò ní dé ipò ọlá, tán ní ọmọ mi ò ní dé ipò ọlá, lójú oorun lójú ayé, ó yẹ máa já dànù, ó yẹ máa já dànù, ó yẹ máa já dànù. Ó yẹ pé Jésù Kristi, ẹ pé Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ pé Olúwa, ìlérí tí ọ̀tá ní ò ní ṣẹ nínú ayé mi, àlá rere tán ní ò ní ṣẹ yìí, lórúkọ Jésù Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ó yá bẹ̀rẹ̀ sí mú àlá rere mi ṣẹ láti òní lọ, bẹ̀rẹ̀ sí mú ìran rere mi ṣẹ, bẹ̀rẹ̀ sí mú ìran rere ṣe mi ṣẹ, ìran rere mi bẹ̀rẹ̀ sí mú ṣẹ, ìran rere bẹ̀rẹ̀ sí mú ṣẹ ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Gbogbo ìran rere mi ó yá bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ, 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 ó yá bẹ̀rẹ̀ sí wá sí ìmúṣẹ. Ó yẹ gbàdúrà, ẹ pé Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀ pé ìwọ ẹ̀mí àjèjì, ìwọ ẹ̀mí àjèjì tí kì í fi ìyanu hàn nínú ayé ènìyàn, ó yá dòkú, ó yẹ dòkú. Gbogbo ẹ̀mí àjèjì tí kì í fi ìyanu hàn nínú ayé ènìyàn, ó yẹ máa dòkú. Gbogbo ẹ̀mí àjèjì tí kì í fi àánú hàn lórí iṣẹ́ ènìyàn, lórí ìtẹ̀síwájú ènìyàn, ó yẹ máa dòkú. Gbogbo ẹ̀mí àjèjì tó gbẹ òkùnkùn láàyè nínú ayé mi, ó yẹ máa dòkú. Gbogbo ẹ̀yin ẹ̀mí àjèjì tó gba àṣeyọrí mi dànù, ó yẹ máa dòkú. Ní ìtókù kọ́dún yìí parí, gbogbo ẹ̀yin ẹ̀mí àjèjì tó gba àṣeyọrí dànù, ó yẹ máa dòkú. Gbogbo ẹ̀yin ẹ̀mí àjèjì tó ní ayé mi ò ní tẹ̀síwájú, gbogbo ẹ̀yin ẹ̀mí àjèjì tó ní mi ò ní délẹ̀ ire mi, gbogbo ẹ̀yin ẹ̀mí àjèjì tó ní mi ò ní dépò ọlá, lórúkọ Jésù ó yẹ máa dòkú. Gbogbo ẹ̀yin ẹ̀mí àjèjì tó ní ọmọ mi ò ní dépò ọlá, lórúkọ Jésù ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú. Ó yẹ pariwo pé Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, gbogbo ẹ̀mí àjèjì tó ń ṣiṣẹ́ lójú òfurufú, gbogbo ẹ̀mí àjèjì tó ń ṣiṣẹ́ nínú afẹ́fẹ́ tó ní òun ò ní jẹ́ kí n dé ilẹ̀ ìlérí mi, lórúkọ Jésù Kristi Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ó yá máa gbé wọn mì, 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 ó yá máa gbé wọn mì. Gbogbo ẹ̀mí àjèjì tó lò ní dépò ọlá, gbogbo ẹ̀mí àjèjì tó ní ìtọ́dún yìí kù kó parí, bí ọdún yìí ò ní jẹ́ ọdún àṣepé fún ìwọ àti ìran rẹ, fún ìwọ àti ìdílé rẹ, ilẹ̀ gbé wọn mì lónìí lórúkọ Jésù. Gbogbo ẹ̀mí àjèjì, ilẹ̀ gbé wọn mì lónìí, gbogbo ẹ̀mí àjèjì, ilẹ̀ gbé wọn mì lónìí. Ó yẹ gbàdúrà pé Olúwa, gbogbo ẹ̀mí àjèjì tí máa borí ọmọ ológo nílé bàbá mi, gbogbo ẹ̀mí àjèjì tí máa borí ọmọ ọlọ́lá nílé bàbá mi, gbogbo ẹ̀mí àjèjì tí máa borí ọmọ ológo nílé ìyá mi, ó yá lórúkọ Jésù ó yẹ máa dòkú. Gbogbo ẹ̀mí àjèjì tí máa borí ọmọ ológo, gbogbo ẹ̀mí àjèjì tí máa yí kádàrá ọmọ ológo padà,
gbogbo ẹ̀mí àjèjì tí máa ń jáde kulẹ̀, gbogbo ẹ̀mí àjèjì tí máa ń fi ayé ènìyàn sínú òkùnkùn, ó yá nílé bàbá àti ìyá mi, ó yẹ máa dòkú ní orúkọ Jésù Kristi. Ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú, ó yẹ máa dòkú. Gbogbo ìwé ẹ̀mí àjèjì ní àárín àwọn ọ̀rẹ́ tí mò ń bá rìn, èyí tó ń sọ ògo di ìbànújẹ́ mọ́ èèyàn lọ́wọ́, lórúkọ Jésù Kristi, ó yẹ máa dòkú. Gbogbo ẹ̀mí àjèjì èyí tó máa ń gba ìyanu dànù, ó lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́, Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ó yá máa gbé wọn mì, 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 ó yá máa gbé wọn mì. Gbogbo ìwọ tó wà lábẹ́ òfin, gbogbo ẹ̀mí àjèjì tó ní ọmọ ológo rẹ ò ní rógolò, tó ní ọmọ rẹ ò ní rógolò, lórúkọ Jésù, ilẹ̀ gbé wọn mì lónìí, ilẹ̀ gbé wọn mì lónìí, ilẹ̀ gbé wọn mì lónìí. Àṣẹ jáde, àṣẹ jáde. Gbogbo ẹ̀mí àjèjì tó gba ire dànù, gbogbo ẹ̀mí àjèjì tó lò ní dépò ọlá, gbogbo ẹ̀mí àjèjì tó lò ní dépò ògo, lórúkọ Jésù, ilẹ̀ gbé wọn mì lónìí. Àbẹ́ mọ̀ pé ẹ̀mí àjèjì ni, ẹ̀mí àjèjì ló kó sí ara àwọn ará Jósẹ́fù tí wọ́n fi sọ pé àlàre rẹ̀ ò ní ṣẹ. Ẹ̀mí burúkú ló kó sínú wọn. Gbogbo ẹ̀mí àjèjì tó ní àlà ire rẹ̀ ò ní ṣẹ, lórúkọ Jésù, ilẹ̀ gbé mì lónìí, lórúkọ Jésù, ilẹ̀ gbé mì lónìí, lórúkọ Jésù, ilẹ̀ gbé mì lónìí, lórúkọ Jésù, ilẹ̀ gbé mì, lórúkọ Jésù, ilẹ̀ gbé mì, lórúkọ Jésù, ilẹ̀ gbé mì. Gbogbo ẹrù ogun èyí tí ọ̀tá gbèrú ọ, tí ò jẹ́ kí ìyanu ó farahàn, lórúkọ Jésù, ọ̀run gbà lọ́rùn rẹ lónìí, ọ̀run gbé mì, ilẹ̀ gbé mì lónìí, lórúkọ Jésù, Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ó gbé mì lónìí. Gbogbo ẹrù àjèjì èyí tí ò jẹ́ kí ìyanu ó farahàn, gbogbo ẹrù àjèjì èyí tó ń rù tó pa ọ́ lẹ́kún, gbogbo ẹrù àjèjì èyí tó rẹ́ ni sọ̀ kalẹ̀, lórúkọ Jésù, Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ó sọ ẹrù náà kalẹ̀ lónìí, lórúkọ Jésù. Lẹ́tà ayọ̀ yìí ó yá lọ gbà. Àánú ni ọ̀rọ̀ rẹ ní àánú gbà lónìí, lórúkọ Jésù. Ọ̀rọ̀ rẹ là àánú gbà lónìí, lórúkọ Jésù. Ọ̀rọ̀ rẹ là àánú gbà lónìí. Ipò tán ló ní kọjá bẹ̀, pé ìtò bá ti kọjá bẹ̀, ìyanu ò ní farahàn, lórúkọ Jésù. Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ó gbé ọ kọjá bẹ̀ lónìí. Ọlọ́run òkè àánú ìtúsílẹ̀, ó gbé ọmọ yìí kọjá bẹ̀ lónìí, lórúkọ Jésù. Bí o ṣe ń lọ yìí nínú àdúrà àánú tòní, ó yá lọ ṣe rere ní orúkọ Bàbá, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run Ẹ̀mí Mímọ́. Ó yá lọ ṣe rere, 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 ó yá lọ ṣe rere ní orúkọ Jésù. Gbogbo ìwọ tó gbàdúrà lónìí, ó yá lọ rà àánú gbà, lórúkọ Jésù. Ó yá lọ rà àánú gbà, lórúkọ Jésù. Ó yá lọ rà àánú gbà. Ìyanu rẹ bẹ̀rẹ̀ sí farahàn láti wákàtí ọ̀wọ̀ yìí lọ. Ìyanu rẹ bẹ̀rẹ̀ sí farahàn ní orúkọ Jésù. Bí ìyanu Jósẹ́fù bá lè farahàn, ìyanu rẹ bẹ̀rẹ̀ sí farahàn. Bí ìyanu Hánà bá lè farahàn, ìyanu rẹ bẹ̀rẹ̀ sí farahàn ní orúkọ Bàbá, ní orúkọ Ọmọ, ní orúkọ Ọlọ́run Ẹ̀mí Mímọ́. Ó yá lọ ṣe rere o, ó yá lọ ṣe rere o, ó yá lọ ṣe rere o, ó yá lọ ṣe rere o. Ní ìtókù kọ́dún yìí parí, ní orúkọ Jésù, ó jẹ́rìí sí agbára Ọlọ́run. Bí o ṣe ń wọnú oṣù tuntun lọ báyìí, pẹ̀lú ayọ̀ àti ijó ni, ní orúkọ Jésù. Pẹ̀lú ayọ̀ àti ijó ni, pẹ̀lú ayọ̀ àti ẹ̀rín ni, lórúkọ Jésù. O ò tún sunkún mọ́ láti òní lọ. Ọ̀run nu omijé rẹ nù ní orúkọ Bàbá, ní orúkọ Ọmọ. Ọ̀run nu omijé rẹ nù lórúkọ Jésù Kristi olùgbàlà. Ó yin ọba àwọn ọba lógo láti òní lọ, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, 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 àmín lórúkọ Jésù. Ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run, ọba tó mú wa ṣe àṣeyọrí tòní, ọba tó gbọ́ ohùn àdúrà wa, ọba tí ò fi wá sílẹ̀. Ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ rẹ̀, ẹ bẹ̀rẹ̀ sí dúpẹ́ ní ọwọ́ rẹ̀ pé Olúwa o ṣé o, Ẹ̀mí Mímọ́ o ṣé, ayérayé o ṣé, Ọlọ́run ìjìnlẹ̀ ìfẹ́ o ṣé, ọba tó pọ̀ nípa àti agbára o ṣé o. A gbé ọ̀gá o Bàbá, a gbé ọ̀gá o, Ẹ̀mí Mímọ́ a gbé ọ̀gá o, ayérayé a gbé ọ̀gá, Ọlọ́run ìyanu a gbé ọ̀gá, ọba tí ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù a gbé ọ̀gá. Omi àánú tí a gbàdúrà sí lónìí, ìkẹ́ tó lò ẹ̀ka Psalm 103, Psalm 103 ẹ̀ka sí Psalm 103 ẹ̀ka sí omi kẹ́ tó lò. Psalm 103 ẹ lọ kà sí omi kẹ́ tó lò. Lórúkọ Jésù ẹ ó sì rí ọwọ́ agbára Ọlọ́run. Ní orúkọ Jésù ẹ ó rí ọwọ́ agbára Ẹ̀mí Mímọ́. Omi ẹ lè mú, ẹ lè fi wẹ̀. Lórúkọ Jésù ìyanu bẹ̀rẹ̀ sí farahàn nínú ayé yín. Ìyanu mo sọ ní lórúkọ Jésù. Ó yá kó bẹ̀rẹ̀ sí farahàn nínú ìrìn àjò yín. Àánú yóò wá yín rí ní orúkọ Jésù. Ní orúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Àánú yóò wá yín rí. Ìyanu yóò farahàn ní orúkọ Jésù. Ìyanu yóò farahàn. Psalm 103 oníkẹ́ẹ̀ka sí omi kí ẹ tó mú, kí ẹ tó fi wẹ̀. Psalm 103, Psalm 103 lórúkọ Jésù ẹ ó sì jẹ́rìí sí agbára Ọlọ́run. Gẹ́gẹ́ bí a ṣe máa ń ṣe prógráàmù wa, òní ní ọjọ́ àánú, aago kan ọ̀sán Nàìjíríà, òun ni a máa ń gba àdúrà àánú yìí. Aago kan ọ̀sán ti Nigeria time, òun la máa ń gba àdúrà àánú. Àdúrà ọlọ́jọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ wa ọjọ́ Monday aago 10 alẹ́ Nigeria time, ní ọjọ́ Friday aago 10 alẹ́ Nigeria time, òun ni a máa ń gba àwọn àdúrà yìí. Ní orúkọ Jésù yóò sì dára fún wa.
aago 10 ní Monday and Friday, aago 10 alẹ́ Nigerian time, 10 p.m. Nigerian time. Ó ní àdúrà, àwọn àkànṣe àdúrà wa máa ń wáyé. Àdúrà àánú nìkan ní ọjọ́ Wednesday ní aago 1 ọ̀sán Nigerian time. Àwọn àdúrà wa tí Ọlọ́run ní ká wà níwájú òun on the 15th of the month, ti next month on the 15th yóò ní o, ẹ má gbàgbé, pẹ̀lú àwẹ̀ sí ní on the 15th, November 15, December 15. Láti December 21 a wá bẹ̀rẹ̀ àkànṣe àdúrà àti àwẹ̀ títí di January 21 bí Ọlọ́run ṣe fi síwájú wa ní a ó sì ṣe ní àṣeyè lórúkọ Jésù. Gbogbo aláwọ̀ fi ayọ̀ àti ìdùnnú wọnú ọdún tuntun, gbogbo aláwọ̀ fi jó àti ọlá wọnú ọdún tuntun ní orúkọ Jésù Kristi olùgbàlà. A ó rí ojú rere àánú gbà. Bẹ́ẹ̀ ni Psalm 103 oníkẹ́ẹ̀ka sí omi, ìyanu yín yóò fi ara hàn ní orúkọ Jésù Kristi olùgbàlà. Ẹ ó sì jẹ́rìí sí agbára Ọlọ́run, ẹ ó yin Ọlọ́run lógo. Mo kí gbogbo wa pé a kú oríire tòní. Ìyanu náà yóò bá wa kalẹ̀ ní orúkọ Jésù. Ọwọ́ agbára ẹ̀mí wọn yóò fara hàn. Gbogbo ẹ̀yin tí ẹ ń retí lẹ́tà ayọ̀, ẹ fọkànbalẹ̀ lórúkọ Jésù. Ọ̀run yóò pa yín lẹ́rìn ayọ̀, ẹ ó sì yin Ọlọ́run lógo. Ogun ìjákulẹ̀ ó ti di asán nínú ayé wa. Gbogbo ìmọ̀ ọ̀tá kò ní ṣẹ lórí wa. Tí ìmọ̀ ọ̀tá ò bá ti lè ṣẹ lórí Jósẹ́fù, ìmọ̀ ọ̀tá kò ní ṣẹ lórí yín ní orúkọ Jésù Kristi olùgbàlà. A ó yin Ọlọ́run lógo. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa share program yìí lónìí. Yóò dára fún yín o lórúkọ Jésù. Ẹ ó sì rí àánú gbà. Gbogbo ohun tí ẹ bá dáwọ́lé láti wákàtí lọ yóò mọ̀ já sí rere fún yín lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mọ́. Ẹ ó mọ̀ rí ojú rere Ọlọ́run. Gbogbo ẹ̀yin tí ẹ ń san ìdámẹ́wàá lórúkọ Jésù, gbogbo kòkòrò ajẹnirun kò ní wọ inú ayé yín, kò ní wọ inú iṣẹ́ yín ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí ẹ ń san offering lórúkọ Jésù, ẹ ó mọ̀ lọ síwájú, ẹ ò ní padà sẹ́yìn ní orúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Gbogbo ẹ̀yin tó kù díẹ̀ káàtó fún lórúkọ Jésù, ọ̀run yóò bùkún fún yín. Ilẹ̀kùn àánú yóò ṣí fún yín o, ilẹ̀kùn ojú rere yóò ṣí fún yín ní orúkọ Jésù Kristi olùgbàlà. Gbogbo ẹ̀yin tí ẹ sì ṣe tán tí ẹ ń tẹ̀lé Ọlọ́run lẹ́yìn, ẹ ò ní padà lórúkọ Jésù. Gbogbo ohun tí ó mú yín sọ ìjọba ọ̀run nù kò ní jẹ́ ti yín o lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ẹ ó mọ̀ tẹ̀síwájú o, ìdílé yín yóò mọ̀ tẹ̀síwájú o, iṣẹ́ yín yóò mọ̀ tẹ̀síwájú o. Bí ọdún yìí ṣe ń lọ yìí, èmi gbàgbọ́ pé ní oṣù méjì tó kù yìí, ohun tó ti béèrè tó ò tí ì rí gbà nínú oṣù yìí ó rí gbà lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí ẹ ń wojú Ọlọ́run fún ọmọ, ẹ má sọ ìrètí nù o. Ìran tí Ọlọ́run fi hàn mí, mo tún sọ lójú ìran yẹn fún Ọlọ́run pé ẹni yóò mọ̀, ẹni tí mo ti wá wọ monopause, ó ní ṣe bí ohun tí mo gbọ́ ni ó sọ, ó ní ṣe bí monopause táyé ni. Ó ní mo ní màá fún yàn lọ́mọ. Mo sì tají, mo kúkú sọ fún ìyàwó mi ní ìyìn tí Ọlọ́run fi hàn mí pé mo tún argue pé ẹni mọ̀ ti wọ monopause, ó ní monopause táyé, ó ní ṣó jẹ́ tọ̀run ni. Ọlọ́run ló ń fún yàn lọ́mọ. Mo ní lórúkọ Jésù wọn ó ra àánú gbà. So gbogbo ẹ̀yin tẹ́ ń wá ọmọ, ẹ fi ọkàn yín balẹ̀ lórúkọ Jésù. Ẹ̀yin náà kú ti gbọ́ oríṣiríṣi testimony, ọlọ́dún 12, ọlọ́dún 7, ọlọ́dún 5, ọlọ́dún 6, ọlọ́dún tí ò tiẹ̀ lè sọ lórúkọ Jésù. Ẹ̀yin náà ó ra àánú gbà. Gbogbo ẹ̀yin tẹ́ ń wá iṣẹ́, ilẹ̀kùn àánú iṣẹ́ rere ó ṣí fún yín lórúkọ Jésù. Ẹ ó jẹ́rìí sí agbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń wá ọkọ, Ọlọ́run tó ṣe ìyanu nínú ayé Hánà lórúkọ Jésù yóò ṣe ìyanu nínú ayé tiyín náà lórúkọ Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́. Ẹ ó rí ojú rere Ọlọ́run, ẹ ó rí ojú rere ènìyàn. Gbogbo ibikíbi tí ẹ bá lọ, ojú rere àti àánú Ọlọ́run yóò máa bá yín lọ. Lórí àwọn ọmọ yín, ẹ ò ní sọmọ nù. Ní ìtókù kọ́dún yìí parí, ìjì ò ní gbọmọ lọ́wọ́ yín lórúkọ Jésù. Afẹ́fẹ́ ayé ò ní gbé yín lọ́mọ lọ lórúkọ Jésù. Gbogbo tí wò kí ìjì ó jà lọ́tùn kó jà lósì tó, ọmọ yín ò ní nípìn nínú ẹ̀. A ò ní wẹ̀yìn náà tì lórúkọ Jésù. Ẹni tí ọmọ yín ó bá rìn tí ó ba orúkọ rẹ̀ jẹ́, ọmọ yín ò ní bá rìn lórúkọ Jésù. Wọ́n ní orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Ẹ̀yin òbí, ẹ kí àwọn ọmọ yín nílọ̀ ní ìtókù kọ́dún yìí parí kí wọ́n kíyèsí ọ̀rẹ́ ẹ jọ̀ọ́. Sátánì, Ọlọ́run tó àṣírí yẹn fún mi, ó sì ní kí n kí wá nílọ̀. Màá sọ dáadáa ní ọjọ́ Friday lórí prógrámù ọ̀rẹ́ ẹ jọ̀ọ́ lórúkọ Jésù. Ẹ sọ fún àwọn ọmọ yín ọ̀rẹ́ ẹ kíyèsára lásìkò yìí. Ẹ ní kí wọ́n kíyèsára fún àwọn ọ̀rẹ́ lórúkọ Jésù. Wọn ò ní bọ́ sí ọwọ́ ìkà ènìyàn o. Ọ̀rẹ́ ò ní pa ìrìn àjò wọn dà o lórúkọ Jésù. Ẹ ní kí wọ́n ṣọ́ra. Gbogbo ẹ̀yin abiyamọ tí ẹ wà lábẹ́ òun, ẹ kìlọ̀ fún àwọn ọmọ yín dáadáa. Àwọn ẹlẹ́mìí àjèjì wọ́n ti fọ́n síta láti ipasẹ̀ ọ̀rẹ́ ni wọ́n sì fẹ́ fi gbà wọlé sí ara àwọn ọmọ. Ẹ jọ̀ọ́ ẹ kíyèsára o. Yóò dára fún wa lórúkọ Jésù. A ó sì rí àánú gbà. Gbogbo ẹ̀yin abiyamọ, ẹ pe àwọn ọmọ yín
lẹ́yìn prógámù kẹ́ ẹ gbàdúrà fún wọn, ẹ fún wọn ní omi àánú yìí. Ẹ̀yin tí ọmọ yín ò sí ní tòsí yín, ẹ pè é kẹ́ ẹ sọ fún wọn, ẹ gbàdúrà fún wọn, ẹ lo àṣẹ yín, ẹ fi gbàdúrà fún wọn kí wọ́n kíyèsára. Ọ̀rẹ́, ẹ̀mí òkùnkùn ti jáde gan báyìí, ó sì ṣiṣẹ́. Ogun yìí yóò bẹ̀rẹ̀, ẹ lọ kọ sílẹ̀ o. Ọlọ́run ní yóò bẹ̀rẹ̀ ní January ọdún tó ń bọ̀. Ó ní ìdí tí mo ṣe sọ pé kí ẹ gba àwẹ̀ yín láti December 21 to January 21. Ó ní January wọn ó bẹ̀rẹ̀ iṣẹ́ pípasẹ̀ ọ̀rẹ́ ni wọ́n sì fi kó sínú àwọn ọmọ. Lórúkọ Jésù, ààbò Ọlọ́run yóò dájú lórí àwọn ọmọ tiwa o. Àwọn ọmọ tiwa ò ní ṣìrìn lórúkọ Jésù. A ó sì rí àánú gbà. Ẹ jẹ́ ká ṣe oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mímọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá wa gbé nísinsìnyí àti títí láéláé. Àmín, àmín, àmín lórúkọ Jésù. At the mention of your name, Jesus, every knee shall bow. Hallelujah. Adura ń bá ìjọ òkè àánú. Ìtúsílẹ̀ ìjọ tí Ọlọ́run ti ń tú ìdè. Ọ̀rẹ́ wa tọ̀ ó, wá rí pé oyin ni ó. Oyin mọ́mọ́. Ọ̀rẹ́ wa tọ̀ ó, wá rí pé oyin ni ó. Ó dá mi lójú ní mọ́mọ́ àgbẹ̀ wá rí àánú gbà. Má sọ̀rọ̀ ìtìnú, ọ̀rẹ́ mi lọ tújú ká. Ọmọ rẹ̀ lé Jésù, aláṣepé ìgbàgbọ́, àtìlẹ́yìn o, tí kì í lójú tì mí o. Ìjíǹde náà ó dá mi lójú o.